believe one day we all Nigerians will say will no longer accept the wrong thing. And the day we all collectively say will no longer accept the wrong thing, we the political class will behave normally. People must reject us. Ogun ti wọlé Yorùbá. Ogun ti wọlé Yorùbá, ẹ jẹ́ agbára wa sílẹ̀. Ọ̀nà tá dẹ̀ lè fi gbára wa sílẹ̀, òun ní pé kí gbogbo wa ká jáde sí street. Ká jáde sí street. Tí bàbá wa Professor Banji Akintoye tó bá ti pè rally, ẹ jẹ́ kí gbogbo wa ká jáde. Ká jáde. Ṣé rí Nigeria government, àwọn ìjọba gbogbo àgbáyé ni, kì í ṣe ìjọba Nigeria government nìkan, gbogbo àgbáyé ni. Wọ́n bẹ̀rù táwọn citizen tó bá fẹ́ ṣe protest, mo máa ń sọ, wọ́n dẹ̀ bẹ̀rù rally because wọ́n mọ̀ pé anything can happen. Rally la lè fi gbára wa sílẹ̀. Ṣé rí àwọn onísọkúsọ kan tó sọ pé rally ló fẹ́ ṣe, kí ló fẹ́ fi rally ṣe? Rally ń ṣe nǹkan o, rally ó máa ṣe nǹkan gidi gan. Yorùbá sọ pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Ihun tó ń bọ̀ yìí ọ̀run yabọ̀ ni, kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ọlọ́run ṣàánú o. Àáfà tó sọ wípé èèyàn máa mú ni, ọmọ tí ẹ̀ náà ní jẹ tírà o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀. Tinubu ò ráyè títí wa. Ìjọba èmi lọ́kàn kò ráyè títí wa, kò ráyè tẹ́nìbọ̀dì. Kò ráyè tí tẹ́nìbọ̀dì, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ o. Ó ní ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje. Àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Àwọn òdẹ ní ṣorí burúkú, ọmọ Ìran mi ò ní ṣorí burúkú, ọmọ Yorùbá ò ní ṣorí burúkú. Ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ kúrò nínú Nàìjíríà. Nàìjíríà tó bá ti ń jí báyìí wọ́n ń jíríyà lójoojúmọ́ ló ń jíríyà. Ẹ jẹ́ agbára wa sílẹ̀. Ṣé rí rally tá ṣe lẹ́kìtì yẹn bí wọ́n ṣe pọ̀ yẹn, ẹ jẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ kó tó times 10 èyí tá ṣe lẹ́kìtì. Tí a bá rí èèyàn 15 million níta ní street níta, orí burúkú ti bọ́ Nigerian government nìyẹn. Tí Nigerian government ti bàjẹ́ pátápátá, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ẹ̀yẹn wá wo rally tá ṣe ní Èkìtì yẹn. Rally tá ṣe lẹ́kìtì tí Buhari Tinubu tí Buhari torí Buhari fi yí wípé rally leléyìí. Rally ló pọ̀ tó yìí, ta ló nítọ̀hún, ta ló pe rally tó pọ̀ tó yìí. Ẹ jẹ́ ká ṣerú rally bẹ́ẹ̀ yẹn. Tí èmi lọ́kàn bàbá wa Bọ́lá Ahmed Tinubu táwọn náà fi ń wò wípé ṣé kìí ṣe pé ọmọdé ìfẹ́ bà admission 2023 àwọn jẹ́. Ẹ má bínú mo ní kò gbé. Ṣé kìí ṣe pé ọmọdé ìfẹ́ bà admission 2023 àwọn jẹ́? Tí àlẹ́ẹ̀jì ni o, mi ò mọ̀ o, Nigeria government náà ni o, èmi ò sọ pé bàbá wa Tinubu o. Ṣé mo ti sọ bẹ́ẹ̀ ni? Mi ò sọ pé bàbá wa Tinubu o. Èmi ò sọ pé bàbá wa Tinubu o. Tí wọ́n fi táṣà fi rányàn lọ bá ṣí Sunday Igboho nílé wípé kó lọ pa ẹni mọ́lé, Ọlọ́run ò jẹ́ kó rí wọn mú. Abẹ́rẹ́ ṣí Sunday Igboho lọ, abẹ́rẹ́ CSI lọ kọ́nà okùn tó dí, abẹ́rẹ́ wọn lọ torí ambition 2023 wọn. Ẹ jẹ́ kí rally tá fẹ́ ṣe lọ́tẹ̀ yìí, ẹ jẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọlọ́run tí a bá rí èèyàn 15 million ní street níta, tí Nigerian government ti bàjẹ́, ilé ayé wọn ti bàjẹ́ tó pátápátá, Ọlọ́run a máa lé wọn pa ni. A máa lé wọn pa ni. Peaceful rally, kò sí ìbọn, kò sáàdà, kò sáàké, kò sí nǹkan kan, kò sí gò, kò sí nǹkan kan. Ẹ jẹ́ ká jáde tán ni. Ẹ jẹ́ ká jáde tán. Ẹ wò rally ọ̀hún leléyìí. Rally tó fẹ́ ti torí ẹ̀ pa CSI. Ẹ jẹ́ n fi wọn. Ṣé ẹ rí bó ṣe pọ̀? The crowd is too much. Jẹ́ kó mọ̀, you don see Igboho, you don see Igboho. Orí Nigeria government fọ́, orí wọn yí, orí wọn gbogbo ọpọlọ wọn dànù, gbogbo in fact wọn rọrùn sùn. Chief Sunday Igboho gbọ́ wọn jìgìjìgì, ó gbọ́ wọn jìgìjìgì àwọn olórí burúkú. Wọn ò lè gbà yín sílẹ̀, Tinubu ò lè gbà yín sílẹ̀ nínú ìyà tó wà nílẹ̀ yìí. Nigeria government ò lè gbà yín sílẹ̀. Èmi lọ́kàn ìjọba, èmi lọ́kàn ò lè gbà yín sílẹ̀. Àwọn gómìnà ò lè gbà yín sílẹ̀. Ogun ti wọlé Yorùbá. Ẹlòmíì máa sọ pé ọfẹ́ dógun sílẹ̀. Rally tá fẹ́ ṣe kì í ṣogun la fẹ́ dá sílẹ̀.
à ń ṣe Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ Yorùbá ni wá a fẹ́ padà sórí ìrun wa ni wọ́n fi Nàìjíríà wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ ni wọ́n fi Nàìjíríà wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ ni ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan òrokoroko kó gbàgbé ilé ọmọ Yorùbá ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan òrokoroko kó gbàgbé ilé ẹ jẹ́ á relé ilé là ń lọ ẹ jẹ́ ká ṣe rálì kérò pọ̀ jìbà kérò pọ̀ Nàìjíríà gọọmẹ̀ntì tí àwọn ọmọ Yorùbá bá jáde tẹ́ ẹ bá ṣe wèrè orí burúkú máa ṣe yín wèrè máa ṣe yín òṣì máa ṣe yín òfò máa ṣe yín àdánù máa ṣe yín Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹ má dá wa dúró ẹ jẹ́ ká ṣe rálì ó wà nínú òfin Nàìjíríà ká ṣe rálì ẹ lè pa wá lẹ́nu mọ́ ẹ lè halẹ̀ mọ́ wa tẹ́ ẹ bá gbóró àwọn agbá gbé òrò bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbégún àgbégún tẹ́ ẹ bá gbé Ṣàngó àgbé Ṣàngó ṣọ́ máa ń gbé Ṣàngó ni èyí tó bá wù ká ẹ gbé a máa gbé àwọn agbọ́n máa gbé eléyìí òṣèré yìí lásán Nigeria government peaceful rally la fẹ́ ṣe ẹ má ṣe wèrè o ẹ má dá wa dúró ẹ má fi ọwọ́ yín fa nǹkan tẹ́ ẹ lérò peaceful rally ni ọmọ Yorùbá we have to be determined ká tó lè achieve Yorùbá land wa ni ẹ jẹ́ ká determine ni stubbornly determine ni ọ̀tẹ̀tẹ̀ lè ta wàyí ẹ má jọ halẹ̀ mọ́ wa ẹ̀tọ́ wa ni right wa ni kò sí ohun tí Nàìjíríà gọọmenti fẹ́ ṣe àfi tó bá fẹ́ sórí burúkú tó bá fẹ́ ṣòṣì tó bá fẹ́ ṣòfò tọmọtọmọ ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dìde tán ẹ wò nǹkan tí inú mi ṣe máa ń dùn nìyẹn ṣe rí ìjọba Jonathan Ọlọ́run olórí burúkú àwọn Nàìjíríà gọọmenti àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé àwọn ń ṣì tù àwọn mọ̀ pé àwọn ọ̀rẹ́ wa jẹ wọ́n mọ̀ pé àwọn ń lògo ọmọ Yorùbá wọ́n mọ̀ wọn ò gbádùn lówó kan tó lówó wọn ni olórí burúkú ni wọ́n ọmọ Yorùbá ẹ má bẹ̀rù o ẹ má bẹ̀rù ṣẹ́rí tẹ́ ẹ bá mú bẹ̀rù mọ̀ pé ẹ̀rù bà ọmọ Yorùbá ni tẹ́ ẹ bá mú bẹ̀rù kúrò lọ́kàn ọmọ Yorùbá tẹ́ ẹ bá mú ìbẹ̀rù kúrò lọ́kàn Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ wọn bí Nàìjíríà gọọmenti dá Ọlọ́run a máa gbalẹ̀ wa ẹ mú bẹ̀rù kúrò lọ́kàn ọmọ Yorùbá tẹ́ ẹ bá mú bẹ̀rù kúrò ẹ má bẹ̀rù tìjọba ti bàjẹ́ ẹ mú bẹ̀rù tẹ́ ẹ bá mú bẹ̀rù kúrò lọ́kàn Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ tá a bá pọ̀ ní títì tí ọmọ Yorùbá bá pọ̀ ní títì tá a bá ṣe rálì yẹn yes torí pé ìyà ń jẹ yín rálì ò lòdì sófin òfin Nàìjíríà Yorùbá ti wà kí Nàìjíríà tó wà àwọn olórí burúkú òyìnbó wọ́n wá fi Nàìjíríà kó wa lómi ọbẹ̀ jẹ ni wọ́n wá fi Nàìjíríà jà wá lólè ni wọ́n fi orúkọ Nàìjíríà jà wá lólè ni wọ́n fi orúkọ Nàìjíríà kó wa lẹ́rú ni wọ́n fi ń jà wá lólè ni ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò kan wọ̀nyí nǹkan tí mo ṣe ń láìkí ìjọba Jonathan yẹn no Jonathan gangan kì í ṣe ìjọba Jonathan gangan Jonathan máa ń sọ òótọ́ Ọlọ́run Ẹlẹ́dàá ó ti ní fídíò kan náà máa gbé fídíò yẹn wá next time tí bá ṣe program ó ní fídíò kan náà tí Jonathan tó sọ òótọ́ máa yẹn máa ń sọ òótọ́ kò jẹ́ pé wèrè jọ ní gbogbo wọn ni ó lè jọ ní gbogbo wọn ni orẹ́sẹ̀ wèrè òògùn so lọ́rọ̀ òògùn jẹ àbóògùn so ni orẹ́sẹ̀ wèrè òògùn so lọ́rọ̀ Nàìjíríà ta ló máa rówó tí ò ní gbé ńgbà táwa tó yẹ pa ní nǹkan náà tára ò ta wá tó fi àjẹwọ́ tára ò ta wá a kàn ń pariwo náà ni ebi ń pa wá o ebi ń pa ẹ wo tẹ́ ẹ bá jáde fúnra nìyí ká gbalẹ̀ Yorùbá wa ebi ló ń pakọ mọ́nàmọ́ná kú ebi máa pa yín kú ni o ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa jẹ yín ni o ìyà tó máa jẹ yín eléyìí ò tẹ̀ wá ń ṣèyà lásán ìyà tó léyín lẹ́nu eyín ẹ mọ bí eyín ẹnu Dracula bó ṣe rí eyín ẹnu Dracula ìyà ẹ ló máa fi jẹ yín eyín ẹnu Dracula ni ìyà tó máa jẹ yín yẹn tó máa kò ń ṣe yín lásán ló máa fi jẹ yín eyín ẹnu Dracula ló máa fi jẹ tẹ́ pé á jẹ yín tán á jẹ yín kegun ni wọn ò ní rí traces yín rárá kékeré lè yẹ lè tẹ́ tó ń jẹ yín báyìí nísìn ṣe bí ìjọba Buhari la rí tà sọ pé ìyà ń jẹ wá ìjọba Tinubu yìí bàbá wa Tinubu yìí bàbá wọn Tinubu yìí ìjọba eléyìí tún wá ga o ìjọba eléyìí tún wá ga Ọlọ́run eléyìí wọ́n sì ju ìjọba Buhari lọ ẹ wá gbọ́ ohun tí Jonathan sọ ọtí mi ṣe máa ń láì mo láì Jonathan Ọlọ́run bó ti lè jẹ́ pé wèrè kan náà jọ ni gbogbo wọn mo láìkẹ́ ẹ wá gbọ́ ohun tí Jonathan sọ ẹ jẹ́ n pè é fún yín náà kẹgbọ́n ẹ gbọ́ ohun tí Jonathan sọ. I believe one day we all Nigerians
will say will no longer accept the wrong thing. And the day we all collectively say will no longer accept the wrong thing, we, the political class, will behave normally. People must reject us if we behave wrongly. Maybe one day we will have 2 big buildings in Abuja where we'll have places where we put pictures of people, even if they are dead, and say these are the people who really messed up this country. So that their grandchildren will come and know that their grandfathers were part of the problems of the country. ẹ̀rí kó sòótọ́ ọ̀rọ̀ ó mọ̀ páwọn làwọn mess up country yẹn ṣé Jonathan sòótọ́ ọ̀rọ̀ ni ó sòótọ́ ọ̀rọ̀ kí lẹ tún fẹ́ ṣé kó sọ pé ẹ wá lé wa kúrò ní o àbí ṣókú fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni Jonathan sì ń sọ̀rọ̀ gidi ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti jẹ́jẹ́jẹ́jẹ́ ó ti sú wọn ó mọ̀ páwọn làwọn wà lára àwọn tó mess up country yẹn àbí ṣé kò sọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ gidi ló sọ ẹ jẹ́ ká lé wọn tá a bá lé wọn ẹni tó ń lá oyin wa tó ń láwọ̀ ara wa tó ń jẹ àádùn wa tẹ wá fẹ́ gbà tẹ wá sọ pé ẹ bá ń gbé nǹkan mi ebi ń pa ẹ bá ń gbé nǹkan mi wọn rí títí wa ro ìjọba Tinubu yóò rí títí wa ro pátápátá là ń fọjú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ló ń dà ní bó lè dogun bó dogun bó lè dìjà kó dìjà ni àjagun ìbọn àjagun peaceful rally ni ká jáde ká gbẹ̀tọ̀ wa ni pẹ̀lú rally yìí ẹ wò àjẹbẹ 100 years ẹ ṣì wà lẹ́nu ẹ o tí Tinubu bá lọ kò tiẹ̀ lè kan ọmọ Yorùbá mọ́ná káwa yìí tó kú torí màá 100 years láyé pẹ̀lú àlàáfíà èmi gúngùn àìkú baálẹ̀ ọ̀rọ̀ ìníṣà rẹ̀ àmà 100 years láyé tí máa fi kú kọ́lẹ́kọ̀ Yorùbá mọ́ àti mọ̀ yẹn náà a ní yíbò ọ̀dẹ̀ lè gbé fún yíbò mọ́ náà yíbò tó fi náírà ṣe abbreviation orúkọ wọn never allow Igbo rule never allow Igbo rule again never allow Igbo rule again náírà ọ̀n lè gbé fún Igbo mọ́ ọ̀n lè rúùlù mọ́ Yorùbá náà dẹ̀kẹ̀lé lè kò lè rúùlù mọ́ bó ṣe wà yẹn so ẹ tún máa bọ́ sọ́wọ́ àwọn Fúlàní àbí bẹ́ẹ̀ kọ́ ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ yín ni ìyà tó níyín lẹ́nu ni ó máa jẹ yín ẹ wò last opportunity wà lélẹ́yìí tí opportunity eléyìí tẹ́ bá fi lè lose ẹ ó ti tán nìyẹn ó ti tán fún yín nìyẹn ẹ wò ṣé ní gbogbo ẹ jẹ pálábá àyà ṣe rí rálì tá a fẹ́ ṣe yìí rálì eléyìí a fẹ́ fi mú nǹkan jáde ní ẹ jẹ́ kí gbogbo ká bọ́ sí street a fẹ́ fi gba ara wa kúrò nínú oko ẹrú ni oko ẹrú tí àwọn British tó wá fi tó gbé wa sí tó fi ọgbọ́n àrékérekè tó fi amalgamate wa ní 1914 amalgamation ó dẹ̀ ti expire báyìí ní ìsìn 2014 ó ti pé 11 years kọ́ ni ẹ má bínú ó ti pé 11 years báyìí ní ìsìn so oko ẹrú náà amalgamation yẹn tó fi olè ni wọ́n fi forúkọ Nàìjíríà wọ́n fi ń jà wá ló lè ní ó lè lọ́wọ́ forúkọ Nàìjíríà jà wá wọ́n fi ń jí gold wa wọ́n fi wá ń jí kòkó wa wọ́n fi ń jí petrol wa wọ́n fi ń jí gbogbo mineral resources wa lọ wọn ò jẹ́ kí àwọn oní nǹkan ọmọ ẹlẹ́ran wá ń jẹgun ọmọ aláṣọ wa ń wà kìsà ebi wa ń pa wá àwọn Chinese àwọn lọ́wọ́ wà kùsà wa lọ Nigeria government dẹ̀ mọ̀ ṣùgbọ́n ó pè wọ́n torí pé wọ́n fẹ́ fìyà jẹ yín ni wọ́n fẹ́ ṣé ẹ mọ̀ yí pé ókè ní ìsìn ṣẹ́rí ìlú tí mo wà yìí Ọlọ́run God bless Republic of Ireland oníkálukú ń gbádùn ni àárí tìjọba rò bóyá ìjọba ń ṣì tiwa bóyá ìjọba ń jalè àáríwo torí pé tó bá níṣẹ́ lọ́wọ́ ó máa lọ sí government building lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ yẹn ni ó máa lọ síbẹ̀ ni wàá lọ complain wàá fún wọn ní PPS number ẹni tó bá ti gbá sínú kọ̀ǹpútà pápápápápápá kò níṣẹ́ lọ́wọ́ òkè wọn ó ti ní fọ́ọ̀mù tó máa fíìlì wàá fíìlì fọ́ọ̀mù yẹn wíìkì yẹn báyìí wọn bẹ̀rẹ̀ sí máa fún ẹ lówó oúnjẹ ni wọn bẹ̀rẹ̀ sí máa fún ẹ lọ́tọ̀ lówó oúnjẹ lọ́dún tó bá tí ilé bá dẹ̀ ti sọ tó bá ti ríṣẹ́ tó bá ti lọ bá wọn má pààrọ̀ ọ̀hún èsì rọ tó bá ti ríṣẹ́ lọ bá wọn wípé o ti ríṣẹ́ wọ́n dẹ̀ stop owó oúnjẹ tó ń fún ẹ wọ́n stop ẹ̀ tó bá ti ríṣẹ́ tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ náà wọ́n ń fún ẹ lówó oúnjẹ lọ ní àmọ́ gbogbo ẹ̀tọ́ wa ló ń fún wa ní ìsìn wọ́n tún sọ wọ́n tiẹ̀ ti ń fún wa sí pẹ́ wọ́n fi ń kú in fact Ọlọ́run ọba o ẹ̀yin àti ẹ̀ gbọ́dọ̀ sọ àǹfààní tó wà nínú ìlú yìí tán kí ló dé ní nínú ìlú yìí kí wọ́n ní nǹkan kan nínú ìlú yìí mú nǹkan ta ní Nàìjíríà ni mineral resources ta ní Nàìjíríà atẹ́gùn yìí ti pọ̀ jù
ẹ jẹ́ kí n mú bọ̀ ẹ má bínú atẹ́gùn pọ̀ jù àwọn agbọ́n pàápàá tó tútù bá mú àní òtútù mú tóru bá mú àní orú mú atẹ́gùn yẹn ti pọ̀ jù wọ́n ń tọ́jú wa nínú ìlú yìí kí ló ní wọn ò ní nǹkan kan nínú ìlú yìí wọ́n mismanage gbogbo nǹkan tó wà Nàìjíríà ni olè ni wọ́n kàn wọ́n ń kówó yìí jẹ ni owó ń tó lówó owó ń tó lówó 1914 amalgamation ó ti expire ṣé mo ṣì wà láì ṣá nítorí sorry ṣé mo ṣì wà láì ṣé mo ṣì wà láì brother mi. Okay, mo wà láì. Need the permission láti látọ̀dọ̀ àwọn British need permission láti ibì kankan láti ká tó ṣe rally ẹ̀tọ́ wa ní ẹni láti ṣe rally need the permission a fẹ́ padà sí orílẹ̀-èdè wa orílẹ̀-èdè tá a wà tẹ́lẹ̀ la fẹ́ padà sí ẹ jẹ́ ká dìde ẹ̀hónú ni a fẹ́ fi rally yẹn ṣe rally tá a fẹ́ ṣe a fẹ́ fi ẹ̀hónú wa wọ̀n ni ṣe mọ́ ẹ jẹ́ kí Ìgbò máa lọ nílùú ẹ̀ káwúsá máa lọ nílùú ẹ̀ kí Fúlàní náà dẹ̀ gbàbí tó ti wá lọ Tinubu ò lè help yín ìjọba Tinubu kò lè gbà yín sílẹ̀ ẹ jẹ́ ká máa lọ Tinubu ẹ jẹ́ ká máa lọ LNP ò lè gbà yín sílẹ̀ LUD ò lè gbà yín sílẹ̀ APC ò lè gbà yín sílẹ̀ PDP ò lè gbà yín sílẹ̀ NNPC ò lè gbà yín sílẹ̀ kò sí ìjọba kankan tó lè gbà yín sílẹ̀ àwa fún ara wa bàbá Awólọ́wọ̀ ti sọ yí pé tó bá tásìkò àwa fún ara wa la máa gbára wa sílẹ̀ àsìkò dẹ̀ ti tó báyìí Yorùbá ní tẹ́gùn bá ti ń débi wípé ẹ̀gún ọ̀hún ti fẹ́ yọ nìyẹn ẹ̀gún yẹn ti ń ṣe ó ti kọjá lẹ́sẹ̀ àwọn ọmọ Yorùbá ó ti kọjá báyìí ó ti tó inú ọdún yìí ní agbára Ọlọ́run insha Allah bí kúdúrátù bí láì ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lè jẹ́ kó lè ṣeé ṣe tẹ́ ẹ bá jáde tán kẹ́ ẹ fi ẹ̀hónú yín wọ̀n ráìtì wa ni ẹ má jẹ́ kó halẹ̀ mọ́ wa ẹ má jẹ́ kó dàdé èyí tí ìjọba Tinubu tó ṣe nígbà end bad government tó ń gbòòrò jáde tó ń gbégún jáde tó ń wọ́lẹ̀ káàkiri tí èyí Fọláṣadé Òjó tó ń sọ pé kí àwọn òbí kọ́ kìlọ̀ fáwọn ọmọ wọn kí ni láti gbàdí ṣọlá Fọláṣadé Òjó ti sọ fáwọn òbí pé kọ́ má jẹ́ káwọn ọmọ jáde kí ni àǹfààní wo ni Fọláṣadé Òjó tó ṣe fáwọn yúùtù nílẹ̀ Yorùbá ó kàn ń gbowó ìyá lọ́jà ó ń gbowó káàkiri ni kò sáfàní kankan lára Tinubu kò sáfàní kankan lára Olúrẹ̀mí ìyàwó ẹ̀ tó sọrùn bí ọ̀pá rèké yẹn ọmọ alára gbígbẹ bí ẹja ṣáwá yẹn ọlọ́run gúngùn bí ọ̀pá rèké èyí tó dàbí ìṣòfò yẹn Olúrẹ̀mí Tinubu wọn mò ń bá wí abẹ àgbà ni ẹ òṣàbí àmọ́ ìkà burúkú ni ẹ kò sáfàní kankan lára Tinubu lára ìyàwó ẹ̀ àti lára Ṣadé kò sáfàní kankan lára ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ lè ráǹfààní kankan jẹ lára Tinubu lára àjọbẹ ẹ náà ẹ lè ráǹfààní kankan jẹ ẹ dìde ẹ gbára yín sílẹ̀ àwa la máa gbára wa sílẹ̀ àwa fún ara wa báyìí la máa gbára wa sílẹ̀ nínú oko ẹrú yìí bàbá Awólọ́wọ̀ ti sọ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ kí o gbá dìde ká ṣe rálì ìjọba bẹ̀rù rálì ó bẹ̀rù protest ẹ má jẹ́ kó halẹ̀ mọ́ wa tó bá halẹ̀ mọ́ wa ká náà halẹ̀ mọ́ wọn bí alájà wọn dáa bí kọ́ni máa pààyà lákùúyà wọn dá ẹ dìde ẹ ṣe rálì ẹ gbára yín sílẹ̀ àìjẹ́bẹ̀ ẹ wò àwọn bàbá wa wọ́n mú àwọn bàbá wa wọ́n mú olóko ẹrú ni àwọn olórí burúkú ìjọba yìí náà ni àwọn bàbá wa wọ́n mú olóko ẹrú ni Nàìjíríà máa da náà ni àwa náà a ti wà lóko ẹrú Ọlọ́run ṣe wọn mímí Ọlọ́run èmi ò borí Ọlọ́run mọ́ra o wọn ò rógo tèmi lo ògo tèmi manage fún ara tèmi ògo tèmi rọra ń yọ lò tí mo rọra máa yọ lò tí mo ẹ̀rí mi ọmọ tí ò wẹ̀ tó ń dán áyàn mi máa dán kú ni èmi ò ní sí ilé ńjọ́ tó bá ń fílìtì kó má bàbá mi láwọ̀ jẹ́ áyàn tèmi máa dán kú ni Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì òrógo tèmi lò èmi ti gbogbo mi lọ́wọ́ wọn èmi gbogbo mi òrógo tèmi lò àánú ẹ̀yin tẹwà Nàìjíríà àánú ẹ̀yin ràn mí ló ń ṣe mi ò náwó lọ rẹpẹtẹ o ṣùgbọ́n alihamdulilayi ọkàn mi balẹ̀ pẹ̀lú wọn bá ti mọ ní wọn òrógo mi lò èmi rọra ń lògo mi fún ara tèmi ni òkè wọ́n lògo yín ẹ̀yin gbogbo ẹ̀yin sẹ́ẹ̀tì mi wọ́n ní Nàìjíríà wọ́n lògo yín àwọn ọmọ tẹbí wọ́n ti ń lògo wọn àwọn ọmọ yẹn ní ìsìn Colorado ṣíṣà fẹnujá fètèjá fẹmújá klọ́ọ̀bù lọ ń lọ gbogbo àwọn ọmọ yẹn kò síṣẹ́
ọ̀nà ò dáa, títì ò dáa, kò sómi, kò sówó, kò sí nǹkan kan. Olórí burúkú Buhari yẹn, kíní yẹn máa ń bí mi nínú. Olórí burúkú Buhari, ò ní ṣoríire láti ìgbà tí lóde rẹ̀ ló máa gbẹ̀yìn ayé ẹ̀. Ò ní kú síbi táṣọ ẹ gbé wà, Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ṣé iṣẹ́ wà ní Nàìjíríà ni tí Buhari wá ń sọ pé àwọn ọmọ yẹn lazy youth? Olórí burúkú màlà, ibi táyé bá báyàn dé má lọ máa fi búyàn o. Tí Buhari sọ pé àwọn ọmọ yẹn lazy youth, fine, àwọn míì lè wà tán lazy nínú wọn, ṣùgbọ́n yóò bá sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yá lónà nígbà tí ó ṣiṣẹ́. Báwo ni wọn ṣe ní màmá fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tó lórí burúkú ààrẹ bàbá òṣì, bàbá ìyá, bàbá màálù, bàbá tó kú má pa àmọ̀nà ọ̀run má rè mí ò rí kúrò, ẹni bá ro kúrò mi kó dìṣòdè mi lọ́rùn, ẹni bá ro kúrò mi kó fọmọ ẹ̀ dí, tó ń pa àwọn ọmọ ọlọ́mọ ní lazy youth. Iṣẹ́ dà nínú ìlú. Àwọn ọmọ yẹn wọ́n ti sọ wọ́n dìdàkudà, kò síṣẹ́. Ok, ṣé àwọn ọmọ tí àwa bí, àwọn ọmọ táwọn náà tún wá bí, ṣé tó fẹ́ fìyà sílẹ̀ fún wọn ni? Ẹ bá fìyà sílẹ̀ fún àwọn ọmọ yìí. Àwọn bàbá wa ní ìsàwáṣì sọ pé àwọn bàbá wo ò ṣe tó. Ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ báyìí, kí ìyà yìí má jẹ́ oyè ìdílé, kó má jẹ́ oyè ìdílé, kó má jẹ́ pípẹ́ àwọn tó náwó wọ́n ní owó sí ní Nàìjíríà, àwọn táníkà wọ́n ń tálákà ni. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀. Mélòó ni wọ́n ọ̀pọ̀ tó wà, olórí burúkú ara wọn ní Aso Rock, wọ́n ọ̀pọ̀ tó wà. Tí ọmọ ìlú, tí masses, tí citizen tó bá bínú tán, àbọ̀ ya wèrè ni. Rí bọ́ ṣe wọ́n ní Kenya ni. Àwọn ọmọ Kenya, rí bọ́ ṣe wọ́n tán lé àwọn politician wọn pa ni. Wọ́n gbọ́ sá lọ ní inú igbó pẹ̀lú súùtù lọ́rùn báyìí. Tí n bá rí fídíò yẹn mo sì máa gbé wá. Pẹ̀lú súùtù lọ́rùn báyìí, inú igbó gbogbo sáré ni, wọ́n sá lọ sínú igbó ni. Nígbà táwọn ọmọ Kenya tó ya wọ bí Aso Rock wọn yẹn nílùú wọn lọ́hùn, tó ya wọ bẹ̀, wọ́n tún gbogbo bẹ̀ ní Tinubu bí wọn tán. Inú igbó báyìí lọ ti lọ gbé oúnjẹ fún wọn tí gbogbo ń jẹun nínú súùtù. Ní ọ̀pọ̀ tó wà, ẹ kàn ń bẹ̀rù ni. Ẹ wò, ẹ jẹ́ kí n sọ fún yín, tó bá pe DSS, army, sójà, police, ebi ń pa gbogbo wọn náà. Kí ṣogbọ́n náà lọ ń gbádùn. Ẹ jẹ́ n sọ fún yín, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ṣé rí àwọn ọlọ́pàá yìí, àwọn army, gbogbo wọn yìí, àwọn uniform yìí, gbogbo pátápátá ń retí wípé kí gbogbo á dà sí gbòòrò ni. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ àwọn ṣẹ̀rá àwọn uniform, àwọn tó wà ní uniform yẹn bí àwọn army, DSS ní kankan yẹn, obey before complain ni ọ̀rọ̀ wọn ni. Àwọn wọn lè kọ́kọ́ bẹ̀rẹ̀, ṣe understand? Ó wà nínú òfin wọn. Ṣùgbọ́n mi ò ní parọ́ fún yín. Àwọn náà ní èèyàn tó tí ìyà ń jẹ àwọn náà èlò ló ń gbà lówó oṣù. Tá a bá bẹ̀rẹ̀ báyìí, àwọn kan máa gbébọn sílẹ̀, wọ́n máa darapọ̀ mọ́ wa ni. Ẹ̀yin bẹ̀rẹ̀, wọ́n ní ẹlẹ́rù ló kàn ń gbé. Ẹ jẹ́ káwa náà kọ́kọ́ bọ́ síta náà, ká jáde fún rally. Ẹ jẹ́ káwa náà ká jáde fún rally. Tá bá jáde fún rally, wọ́n máa tẹ̀lé wa. Ẹ wo, ẹni tẹ́ rò pé kó máa tẹ̀lé wa, kó máa join wa, torí bí ń pa gbogbo everybody ni. Tinubu bàbá yẹn ò dà. Tinubu òde èèyàn burúkú ni Tinubu ò ṣe èèyàn gidi. Afẹ́ ajẹ́ má fi ayé tó ń fúnni lẹ́kọ̀ọ́ díẹ̀ pẹ́ ni Tinubu. Ó mọ àwọn kánkọ̀sẹ̀ ló máa fún lówó tó máa fowó dí lẹ́nu. Ẹ má bínú. Kí ló ń ṣe wọ? Àwọn kánkọ̀sẹ̀ ló máa fowó dí lẹ́nu. Àwọn bóyá àmọ́ èmi àwọn George, àwọn ọ̀gá àwọn army, ọ̀gá àwọn ọlọ́pàá, ọ̀gá àwọn DSS, àwọn politician ẹgbẹ́, àwọn tó máa fowó dí lẹ́nu nìyẹn. Wípé kọ́ má bàa léwu kó lórí oyè, kóun lè ṣe 2027 yẹn. Torí Tinubu ò ráyè. Kò gbọ́ nǹkan kan, wọ́n ti gé tí Àṣàkẹ́ bàbá Tinubu lọ. Kò ní dájú tí wọ́n ṣe pé mo rúdù. Ara ń kọ mí. Wọ́n fìyà jẹ rọ mi. Mo mọ èyí tí mo sẹ́ndì sí Nàìjíríà. Kí ló dé? Òṣìṣẹ́ wà lóòrùn, àjọmọ̀jẹ́ wà ń bòjì. Èèyàn kan ló ń ṣiṣẹ́, igba èèyàn ló ń ná. Kẹ́ tó ṣiṣẹ́, kẹ́ tó gbowó báyìí, àwọn tó máa gbà sí lanu sílẹ̀. Kí ló dé? Ẹ wá ní kára máa kọyàn. Lóòótọ́ ẹ̀rógò tèmi lò. Ṣùgbọ́n ṣebí tí ilé bá da ni ọkọ̀ tí wọ́n náà máa balẹ̀ ìlú òyìnbó. Bàbá Tinubu ìkànnì tára ilẹ̀ bá lọ, ẹ̀bá tọmọ Yorùbá lọ, ẹ̀bá ti gbogbo àwọn Nàìjíríà jẹ́rẹ́ra ẹ̀bá tí wọ́n lọ. Kí ló dé? Ẹ tú wa sílẹ̀, jẹ́ ká máa lọ. Ẹ jẹ́ ká máa lọ, bàbá Tinubu. Ẹ wo, tẹ́ bá fẹ́ ṣe rally, bàbá Tinubu, tẹ́ ẹ bá perform miracle kan tí ó yẹ kẹ́ perform, ẹ forí ko ni, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ẹ forí ko jápìn, Ọlọ́run. Níbo lẹ fẹ́ sá lọ? Ẹ fẹ́ gbé plane ni, ẹ fẹ́ sá lọ. Tẹ́ ẹ bá wá sí lóyìnbó, ẹ bá bá àgọ́ lu òyìnbó. A tún lè yín padà ní pé kẹ́ lọ tún lè ṣe. Tábà tẹ̀ lè ṣe ọkàn fún yín bíbá. A lè yín padà ní kẹ́ lọ bọ́ sọ́wọ́ 99.9 kìnìún. Wọ́n ya yín jẹ ń tútù. Torí ibi tẹ́ bàjẹ́ dé lélẹ́yìí. Kí ló dé ìkànnì bàbá Tinubu? Ìkànnì ẹ kàn dákẹ́ síbẹ̀ ni. Kí lẹ ti ṣe?
kí ni kókó yín? Ó ti pọ́dún méjì tẹ́ ti wà bẹ́ẹ̀ báyìí ní ìsìn. Ṣẹ́rí mi tí mo pa fáànù ní ìṣòro tó ti mú mi. Kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run á ṣàánú wa. Torú bá máa nóru mú. Tó tutù bá máa nó tutù mú. Ọlọ́run jẹ́ Ọlọ́run jẹ́ àtẹ́ra wa lọ́rùn àbí báyìí lọ ṣe ń sọ. Bàbá Tinubu ìkànnì yìí o, ìkànnì ẹ jẹ́ ká lọ o, ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ á lọ. Ṣé fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá? Àwọn Boko Haram ti yí yín ká. Ọlọ́run eléyìí ń sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ ṣe rálì, wọ́n fẹ́ dógun sílẹ̀. Tọ́lá àwọn olórí burúkú kan lọ́sọ̀ pé wọ́n fẹ́ ṣe rálì, wọ́n fẹ́ dógun sílẹ̀. Ṣógun ò tí máa jà yín, ogun ti ń jà yín. Àwọn Boko Haram wọ́n ti yí yín ká káàkiri, wọ́n ti yí yín ká already. Wọ́n ti bẹ̀rẹ̀ látàbúlé, wọ́n ti ń pa àwọn èèyàn. Wọ́n ti ń pa àwọn èèyàn, ti bẹ̀rẹ̀ tó bá yá nìsín. Ṣé bí kíní ṣé kí lórúkọ máa yín náà? Màláìfì àbí kí lórúkọ? Mo ti gbàgbé orúkọ máa yẹn. Màláìfì tọ́pa yẹn, èyí tó sọ pé Màláìfì mi mọ̀mọ́. Máa yẹn ṣá tó sọ pé wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ìgbèríko náà, no, láti inú igbó náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀. Tó bá yá ọmọ wa wá sí gbòòrò. Wọ́n ti bẹ̀rẹ̀ báyìí. Wọ́n ti ń pa àwọn èèyàn látàbúlé. Wọ́n ti ń pa àwọn èèyàn nínú abúlé gidi kan báyìí nísìn. Láwọn ìyá tó jẹ́ pé wọn ò ní fóònù lọ́wọ́, wọn ò ní nǹkan kan lọ́wọ́. Ìjọba Nàìjíríà dẹ̀ mọ̀, àwọn newspaper ò dẹ̀ gbé. Wọ́n fi ń ṣòpó oòrùn náà bí wọ́n dà. Wọ́n fẹ́ gbé. Wọ́n fẹ́ kọ́ ti iléeṣẹ́ àwọn pa ni. Wọ́n máa sí pa ni. Àwọn ìjọba kàtá ní ìjọba òṣì, ìjọba burúkú, ìjọba àdánù. Kò tiẹ̀ tó kéèyàn 100 ikú, kọ́sẹ́ kéèyàn 5 ló kú. Àwọn aṣèrè má ṣàǹfààní èpè máa le. Ìjọba Tinubu ìjọba òṣì, ìjọba Buhari ìjọba wèrè, ìjọba bákan náà ni, kò sí yàtọ̀ ńbẹ̀. Tinubu ti sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. Ó níbi tí Buhari tó gbé dé, ibẹ̀ lòun ti máa bẹ̀rẹ̀. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí. Títí ẹ̀gán tún wọ́ọ̀sì ju ti Buhari lọ. Ẹ wo bí wọ́n ti ń pa ọmọ Yorùbá. Wọ́n pa ọmọ Yorùbá ni. Wọ́n pa ọmọ. Ṣé wọ́n reduce population wa kọ́ nìyẹn ni? Bàbá Tinubu dẹ̀ ọ̀sán nǹkan kan. Wọ́n ṣe bí pé bí àwọn gbọ́. Ṣé gbọ́dọ̀ pa ọmọ kan nínú ìlú yìí? Èèyàn kan ẹ̀mí kan tó bá sọ nínú ìlú yìí. Àwọn Fúlàní àbí wọn kò fẹ́ dá fún wọn ni wọ́n wá sínú ìlú yìí wá pààyàn. Drone wọ́n ti gbogbo inú gbóhùn ayẹ báyìí lọ́sọ̀ máa ní drone ti máa yí káàkiri, helicopter tó ti máa lọ káàkiri. Kí ni Tinubu ṣe? Kò ṣe nǹkan kan náà. Kò ṣe nǹkan kan. Àwọn ìjọba ẹ̀ náà ṣe nǹkan kan. Lórí burúkú ni wọ́n. Nígbà tó jẹ́ pé àwọn náà lọ rán wọn, àwọn lọ rán wọn, lucrative business ni fún wọn. Àwọn lórí burúkú. 80% gbogbo àwọn tó wà lásọ̀rọ̀ kí ó gba condition yín lásọ̀rọ̀ kí gbogbo ọlọ́fun lọ́kọ̀ọ̀bọ̀ fún àwọn Fúlàní yẹn kọ́ máa fi pààyàn, kọ́ máa fi gba ransom. Ṣé inú ìjọba yẹn lè wá fẹ́ wà báyìí nísìn? Nàìjíríà ti táfúká, Nàìjíríà ti dàrú, Nàìjíríà ti bàjẹ́. Nàìjíríà ò lè dá mọ́, kó ní kálukú máa lọ́lu ẹ̀. Ẹ ti pọ̀ ju, wọn ò lè manage ẹ̀. Wọn ò lè manage Nàìjíríà. Ìjọba kan, president kan ò lè manage Nàìjíríà. Olórí burúkú ni wọ́n ní, àbọ̀ fẹ́ ṣe eré ni. Wọ́n fẹ́ fara wọn wé UK, àbọ̀ fẹ́ fara wọn wé US. Àwọn wà organize. Wọ́n ní data. Wọ́n mọ̀ ń tán ṣe, orí wọn pé bí alájọ Ṣómólú. Àwọn tó yẹ pé wà bẹ́ẹ̀, àwọn tó yẹ pé wèrè ni wọn, owó làwọn fẹ́ lọ kó jẹ. Gbogbo ìgbésí ayé wọn ojú kọ́ kówó jẹ lọ. Àwọn tó mọ nǹkan kan, àwọn tó yẹ pé ọpọlọ lórí wọn Sundays ló wà bẹ́ẹ̀. Àwọn lórí burúkú multiply by olóṣì. Àwọn eléyìí ò ráyè títí yìí. Àwọn tó yẹ pé gbogbo ìgbésí ayé wọn fake ni wọ́n. Fake certificate wọn fake ni. Ìyá tó bí wọn fake ni. Bàbá tó bí wọn fake ni. Àwọn ọmọ tó bí gan àfàìmọ̀ kọ́ má jẹ́ fake ni wọ́n. Kọ́lá ṣe díẹ̀ ni àwọn ọmọ bàbá òṣì bàbá. Mi máa ń láì kí ló máa bí mi. Ẹ lọ́wọ́ bá ṣe ń pa ọmọ Yorùbá lógún lọ́gbọ̀n. Ọlọ́run ọba o. Gbálẹ̀ Yorùbá fún wa Ọlọ́run o. Láìpẹ́ láì jìnnà Ọlọ́run gbálẹ̀ Yorùbá yìí fún wa o. Ilẹ̀ Yorùbá ti wà nínú ewu gan ni. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Àwọn agbébọn ya wọ community mẹ́rin kan ní Ondo State. Last week lọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Àwọn agbébọn last week lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Wọ́n ya wọ community kan ní Ondo State. Wọ́n dẹ̀ lọ pa gbogbo àwọn àgbẹ̀ wọn. Àgbẹ̀ tó gba àgbẹ̀ tí àwọn farmer wọn tán pa wọ́n tó 20. Kí ló dé? Ṣé à ń pọ̀ sí ní àbá ń dín sí? Ṣé ìjọba Tinubu máa sọ pé òun ò gbọ́ yẹn ni? Wọ́n gbọ́. Ṣé gọ́vnà ọbẹ̀ máa sọ pé òun ò gbọ́ ni? Ó gbọ́ ṣe bí pé òun ò gbọ́ ni. Gbogbo wọn ò ráyè eléyìí. Kí ló ń ṣẹlẹ̀? Kí ni ìsìn pọ̀ jù? Ó jẹ́ kí mú mi máa block. Atẹ́gùn yẹn ti pọ̀ jù.
mímú mi ti block atẹ́gùn yẹn pọ̀ jù. Wọ́n pa àwọn àgbẹ̀ wọn ó jẹ́ kí mo máa block. Wọ́n pa àwọn àgbẹ̀ wọn, àwọn àgbẹ̀ tó pa wọ́n tó 20. Ẹ̀mí èèyàn. Ṣé torí kò kì í ṣọmọ yín bàbá Tinubu kò ń ṣe fámìlì yín àbí bẹ́ẹ̀ kọ́ ìka ní bàbá Tinubu àwọn ọmọ máa sàn ní pé torí pé ẹjọ́ ọmọ Yorùbá ṣùgbọ́n tí yìí tún worst. Ṣé 24 ni 24 ni ẹ bẹ́ẹ̀ rí ẹ ṣe jàre brother mi wọ́n ní 24 làwọn àgbẹ̀ tán pa wọ́n ní 24 ni wọ́n wọ community mẹ́rin àwọn Boko Haram wọ́n dẹ̀ lọ pa wọ́n bó ṣe ń pa nílẹ̀ Yorùbá ló ń pa nílẹ̀ Haúsá ló ń pa nílẹ̀ Ìgbò kí ló dé ìlú tí ta ló pè mí mo wà lórí program ìlú tí tàjẹ̀ sílẹ̀ tó bá ti pọ̀ jù ìlú yẹn ò ní láárí ìlú yẹn ò gbérí ẹ ti ń tàjẹ̀ sílẹ̀ Nigerian flag yẹn red ni ẹ̀jẹ̀ ló wà bẹ́ẹ̀ àtìgbà tẹ́ ti pa àwọn ọmọ ensars yẹn báyìí ní Nàìjíríà nílé ayé Nàìjíríà ti bàjẹ́ ó ti bàjẹ́ tán pátẹ́lẹ̀ náà ó ti bàjẹ́ tán ó tún wá bàjẹ́ tán pátápátá látìgbà tẹ́ ti pa àwọn ọmọ ensars yẹn. ẹ wo Nigeria government tẹ́ ẹ bá ṣe òṣì pẹ̀lú rálì tá a fẹ́ ṣe ìmútuntun sọ ni tẹ́ ẹ bá ṣe orí burúkú pẹ̀lú rálì tá a fẹ́ ṣe orí burúkú máa ṣe yín ni tọmọtọmọ tìrántìrán tìdílé yìí ti ẹ máa ṣòṣì ni. a ló ń pe fóònù mi. Sorry. Mo fẹ́ pa kílò mi. Mo wà lórí program. Tẹ́ ẹ bá ṣòṣì pẹ̀lú rálì tá a fẹ́ ṣe yìí, ó sì máa ṣe yín ní Nigeria government. Bàbá Tinubu, ti sọ fún àwọn ìjọba yín o, àwọn gọ́vnà yín o, àwọn sẹ́nítọ̀ yín o, àwọn ọ̀nà gbogbo àwọn tẹ́kọ́ sẹ́yìn. Ẹ tètè sọ fún wọn ó fi wá sílẹ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ fight to finish leléyìí fight to finish ni tẹ́ bá ṣòṣò ṣe máa ṣe pẹ̀lú rálì tá a fẹ́ ṣe yìí ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ má lọ wá o ẹ má lọ wá rárá ni ẹ má lọ wá ẹ fi wá sílẹ̀ ẹ lọ mú bàbá máa wí kárí bàbá Tinubu ẹlẹ́tàn ni bàbá Tinubu ẹlẹ́tàn ni gbogbo kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́yìn irọ́ ló kún bẹ̀ wá ní ẹ lọ fọkàn balẹ̀ wá ní ẹ lọ mú sùúrù bàbá Tinubu ẹni ẹ lọ mú sùúrù ẹ wá gbọ́ ẹ wọ bàbá Tinubu ní kẹ lọ mú sùúrù ń bọ̀. Èyí tèmi ẹ lọ mú sùúrù oṣù rárá. Èyí tèmi ẹ lọ mú sùúrù oṣù rárá. Ó ń dùn mọ́ mi. Èyí tèmi ẹ lọ mú sùúrù oṣù rárá. Èyí tèmi ẹ lọ mú sùúrù oṣù rárá. Ẹ̀yin tèmi ẹ lọ mú sùúrù ó sì máa dára lọ́lá Ọlọ́run tẹ́bí máa fi pa yín kú sílé tí gbogbo yín máa fi kú sílé tẹ́bí tí ẹ fi máa ní stomach ulcer pẹ̀lú àìró oúnjẹ jẹ ó sì máa dára lọ́lá Ọlọ́run. Ẹ máa ní sùúrù lọ́dún mẹ́rin tó máa fi parí yẹn ni ẹ lọ ní sùúrù ni. Ẹ bá ń bèrè lọ́wọ́ bàbá Tinubu ṣé ṣèyí ní sùúrù àbí Fọláṣadé Ìyálọ́jà ṣó ní sùúrù ṣé wọn ò jẹun ẹ bá ń bèrè lọ́wọ́ wọn ní ẹ lọ ní sùúrù ìjọba ẹ̀kan níjọba yín bàbá Tinubu ìjọba ẹ̀kan níjọba yín ẹdùn náà àwọn ọba wa tiẹ̀ ń kọ̀ àmànọba mọ́ àmànọba mọ́ ṣáṣìnọba ṣálẹ̀ Yorùbá ṣáṣìnọba ẹjọ́ ẹ dá mi lóhùn ṣáṣìnọba nílẹ̀ Yorùbá kí ló dé táwọn ọba wa ò ṣe sọ̀rọ̀ ṣé àwọn ọba wa ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣé wọn ò rí bó ṣe ń pa àwọn ọmọ Yorùbá ni Ọlọ́run ọba Ọọ̀ni of Ifẹ̀ pátí lọ ní of Ifẹ̀ kàn ń lọ káàkiri Ọlọ́run ọba kábíyèsí o mo yí ká ọ̀tún o mo yí ká òsì o kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o
kírùkẹ̀rẹ̀ kojú kíní pẹ́ o. Ọọ̀ni of Ifẹ̀, Ọọ̀ni of Ifẹ̀, à ń kí ansa ẹlẹ́ẹ̀mẹni tó kú, kí ló dé? Ọọ̀ni of Ifẹ̀, but anyway ṣá, nígbà tó jẹ́ pé Ifá Tinubu náà ló yan ọba, Ifá Tinubu ló yan ọba, so gbogbo ohun tó bá ti sọ ẹ máa ṣe náà ni, and ọba olóṣèlú ni most of àwọn ọba, 95% àwọn ọba ilẹ̀ Yorùbá ọba olóṣèlú ni wọ́n. Chairman local government ló ń sanwó wọn, so kí la wá ń wí, kí la ń work. Báwo ló ṣe máa ṣe tó bá sọ̀rọ̀ ní ìsìn wọn á tọ́jú owó wọn ò ní fún ọ lówó oúnjẹ mọ́, ó dẹ̀ pay wọn kí àwọn tó jọba lé lórí wọ́n máa kú, kébi máa pa wọ́n ju wípé kán gbèjà wa lọ. Àwọn ọba alátẹnujẹ wọ́n ti fi dọ́là, wọ́n ti fi báwo envelope, wọ́n ti fi Ghana must go owó, wọ́n ti fi gbàṣẹ lẹ́nu wọn, àṣẹ ò tọ́ sí wọn lẹ́nu mọ́. Ẹ̀yin ọba, ṣé ẹ rí bó ṣe ń pa àwọn ọmọ Yorùbá ni? Ṣé máa sọ wípé ẹ mọ̀ ni? Pàṣẹ la máa rí yín sí, abẹ máa lọ máa wá kùsà. Kí ló dé? Ẹ wá ń ṣe ní pé bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan, bámúbámú ni mo yó, eléyìí ò dáa. Olúwatóyìn Deborah ẹ ṣé, bọ́dà mi Ṣákúrà Azeez ẹ ṣé mo dúpẹ́, ẹni dánìkan ṣe ilé ayé yín, ẹ ṣé gan. Ẹ wá ṣe ní bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan, bámúbámú ni mo yó, kò dáa. Ọọ̀ni of Ifẹ̀, kò dáa, kò dáa, kò dáa. Nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, Ọọ̀ni of Ifẹ̀, mi ò bú yín, kábíyèsí o, kábíyèsí ẹ má bínú, mi ò bú yín but Ọọ̀ni of Ifẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ondo ní ilẹ̀ Yorùbá ni, àwọn àgbẹ̀ tó pa ní last week lọ́rọ̀ yìí ṣẹlẹ̀ náà, àwọn ẹni ẹlẹ́ni, ìjọba ò ṣe nǹkan fún wọn, wọ́n tún ń dáko, àwọn Boko Haram wọ́n tún lọ́nu gbọ́, wọ́n tún lọ pa wọ́n. Kí ló dé? Dẹ̀ sọ nǹkan kan, pátí lọ́ba máa rí yín sí, ẹ máa gbórí adé, ẹ máa fi lọ sí pátí káàkiri. Ọọ̀ni of Ifẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. Adẹ̀ ń sọ, ẹ ṣe bí pé ẹ gbọ́, kò dá bẹ́ẹ̀ yẹn. Ọọ̀ni of Ifẹ̀, mi ò bú yín o, kábíyèsí o, mo kàn ń sọ̀rọ̀ ni, mi ò bú yín o, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. Kò sáṣẹ lẹ́nu yín mọ́, ẹ lè pàṣẹ bó ṣe wà yẹn. Ọọ̀ni of Ifẹ̀, ẹ lè pàṣẹ fún gọ́vnà olúyín kó dá yín lóhùn, kó dá náà. Ó yẹ kẹ́ máa respect ara yín. Ọọ̀ni of Ifẹ̀, ẹ respect ara yín, gbogbo pátí là ń rí yín sí káàkiri, kò dá bẹ́ẹ̀ yẹn. Ọọ̀ni of Ifẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà. Ẹ wo, ẹ rí pé àwọn ìjọba tó wà lórí ìjọba amúnisìn níjọba, wọ́n mú ọmọ Yorùbá sìn ní náà. Àwọn British wọ́n mú wa sìn, ìjọba Tinubu náà òun náà tún mú ọmọ Yorùbá sìn. Ẹrú là ń ṣe, ẹrú lọmọ Yorùbá ń ṣe. Ẹ̀yin dẹ̀ lólórí ọba, kò dá bẹ́ẹ̀ yẹn náà. Bó ṣe ti lè jẹ́ pé a mọ̀ wípé Ifá gan ti, ojú Ifá gan ti là, ojú Ifá ti là. Ifá ò mọba mọ́ nílẹ̀ Yorùbá, àwọn ọba ló kà ní àwọn lókà làwọn tó wà nílẹ̀ Yorùbá. Ìlú òyìnbó ni Ifá ti mú, ló ti mọba ní ìsìn. Ifá gúgù ìlú òyìnbó ló ti mọba, owó ló fi ń jọba ní ìsìn. Torí pé tó bá dẹ̀ ti lè débẹ̀ kọ́ lè máa gba àṣẹ lẹ́nu, kọ́ lè máa rí wọn control, ló ṣe ń fi wọ́n jọba. Kò dá bẹ́ẹ̀ yẹn náà, ẹ̀rọ tí wà náà. Ṣùgbọ́n tá a bá yarí tọmọ yín lọ́wọ́, tá a bá yarí, ẹ̀yin kò ní wọ́n gbẹ yín ọba yẹn ní dúró wò tán o. Èmi ò bú yín o, ẹ ní dúró wò tán o. Táwọn Yorùbá bá yarí tán, wọn ò ní mọ ọba, wọn ò ní mọ joyè, wọn ò ní mọ president, wọn ò ní mọ minister, wọn ò ní mọ senator, wọn ò ní mọ honorable, wọn ò ní mọ anybody tó bá yarí tán mọ́ yín lọ́wọ́. Yes, ẹ so ẹran mọ́lẹ̀, ẹ nà, ẹ fún lẹ́gba, ẹ fún lóúnjẹ. Tẹ́lẹ̀ òun bá yarí tó bá máa kàn yín pa ni. Bẹ́ẹ̀ ni, a jẹ́ pé ohun tójú yín wá lójú yín rí, ohun tẹ́ fọ́ ara yín fà lẹ́rí yẹn. Ohun táwọn ọmọ Yorùbá bá ṣe fún yẹn deserve ẹni. Èmi ò náà ọmọ Yorùbá máa ṣe bẹ́ẹ̀, mo kàn ń sọ́nà ni o. Ẹ wo rally wa, ẹ ṣàrà fi wá sílẹ̀. Jẹ́ ká ṣe rally o. Ẹ̀yin politician Nàìjíríà. Òpè níyì o, ẹ ò mọ nǹkan kan. Ọ̀dẹ̀ níyì o, ẹ ò mọ nǹkan kan. Àjànàkú yọ lókèrè, ẹ lọ́mọ rẹ lọ́wọ́.
Nigeria government òpè níyìn o, ẹ ò mọ nǹkan kan. Ọmọ Yorùbá nation yọ lókèrè, ẹ lọ ń bínú. Ọ̀dẹ̀ níyìn o, ọ̀bọ níyìn, ìnàkí níyìn, ẹ ò mọ nǹkan kan, ẹ mọ nǹkan kan. Ọmọ Yorùbá nation tó bá jáde tán fúnra nìyí báyìí, tó jáde tán, ẹ̀yin gan ẹ regret ilé ayé yín. Gbogbo èyí tẹ̀ ń ṣe yẹn tí àwọn boys yẹn, àwọn ọmọ EndSARS tẹ̀ ń pa wọ́n, àwọn èèyàn kan lọ ṣe fàájì ni, right wọn náà dẹ̀ ni wọ́n ṣe rally EndSARS nígbà tó yẹ pé àwọn SARS wọ́n máa pa wọ́n káàkiri ni, wọ́n máa gbé POS káàkiri ni, wọ́n fi ń gbowó lọ́wọ́ wọn, nítorí ní kò bó wọn bọ̀ kò bọ́. Àwọn ọmọ ẹ̀dẹ̀ wò pé kí ló dé ẹ̀hẹ́ẹ̀dì SARS ó dé ọ̀rá ń ṣe fàájì wọn ní Lekki toll gate tàbí ọ̀rá ń ṣe fàájì wọn bẹ̀, ẹ̀dẹ̀ ló pa wọ́n. àwọn ọmọ Yorùbá nation yàtọ̀ sí àwọn ọmọ EndSARS o. àwọn ọmọ Yorùbá nation yàtọ̀ sí àwọn ọmọ EndSARS o. Bad government àwọn èèyàn náà fẹ́ wò pé kí ló dé gọ́ọ̀mẹ̀ntì yóò dáa, ẹ ń fara ni wá, ẹ ṣe kíní kan, ẹ ṣe gbà ọdún àwọn yẹn náà táìmù tó fún yín ẹ sì pọ̀ jù, wọ́n fẹ́ ṣe rálì, wọ́n fún yín lóṣù kan nípa àwọn fẹ́ ṣe rálì, oṣù kan tán sẹ́pẹ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì yá wèrè. ẹ tí ò fẹ́ lọ bájà ń lé wọ́n sọ pé next month o mò ń bọ̀ abẹ́ ìjà lé, Ọlọ́run ti bá wọn next month mò ń bọ̀ abẹ́ ìjà lé. ṣóun náà wò pé ọ̀nà ń bọ̀ abánijà lé, jẹ́ kí n relax, jẹ́ kí n jókòó, wọ́n fẹ́ abánijà lé láyé. Òun kan ti wò pé ẹni tó ń bọ̀ abánijà lé yìí jẹ́ kí n mú kóńdó sẹ́gbẹ̀ẹ́, jẹ́ kí n mú kùmọ̀ sẹ́gbẹ̀ẹ́, jẹ́ kí n mú mọ̀rọ̀gùn sẹ́gbẹ̀ẹ́, jẹ́ kí n mú kinní kan sẹ́gbẹ̀ẹ́. Òun náà ní káwọ́rọ̀, òun ni ó ṣe tàwọn ọmọ Bad government yẹn. Wọ́n ti time tó fún Nigeria government yẹn ó ti pọ̀ jù, àti pé ọmọdé náà ló tún ń ṣe owó yẹn náà. ẹ yẹ sọ fún yín Yorùbá nation àti àpolówó ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni táìmù tí wọn ò bá pòṣù méjì kò pa pòṣù mẹ́ta ká tó jáde, right wa ni a fẹ́ jáde. Ìgbà tó bá wù wá tó bá yá wa tá a bá fẹ́ jáde, Nigeria government ẹ bá ṣe wèrè máa ṣe yín ni, wèrè máa ṣe yín, ó máa ṣe yín tọmọtọmọ tìyàwó gbogbo yín ni. Bẹ́ẹ̀ ni rárá fi wá sílẹ̀, ó wà nínú Nigeria constitution pé ká ṣe rally, ká fi ẹ̀hónú wa wọn. Ká fi ẹ̀hónú wa wọn, ẹ̀hónú náà dé la fẹ́ fi wọ̀n yìí. So ẹ̀rọ àfi wá sílẹ̀, ṣe ti gbọ́. Ṣé wá rí ẹ̀yin olórí burúkú tẹ̀ ń sọ pé ṣé ṣe Sunday Igboho ló fẹ́ gba Yorùbá nation fún wa, ṣé kinní kan ló fẹ́ ṣe, kò ní dáa fún yín, orí burúkú ń yọ yín lẹ́nu, ẹ rí nǹkan rí, aríwúre má rẹ́rìn ni, anybody ló lè gba Yorùbá nation fún wa. Àti wípé CSI lọ́lọ́run fi rán, bẹ́ẹ̀ ni òun lọ́lọ́run fi rán, bẹ́ẹ̀ ni òun ló lè pe rally tẹ́rọ máa jáde tó máa pull crowd, òun dẹ̀ ló là wá lójú. Òun ni transformer ńlá tó múná wọlé tí ò gbọdọ̀ lánà, bí àṣà ìyá mi kan mo yá ọ̀rọ̀ wọn ló ń bẹ̀ yẹn. CSI Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba dami, ẹkùn ọkọ Fúlàní, ẹkùn ọkọ Nigerian government, ẹkùn ọkọ Buhari Ọlọ́run gúngùn bí ọ̀pá rèké. Bẹ́ẹ̀ ni òun ni transformer ńlá tó múná wọlé, ìyá mi kan ló máa ń sọ bẹ́ẹ̀, transformer ńlá tó múná wọlé tí ò gbọdọ̀ lánà tì, òun ló là wá lójú báyìí pé ẹ̀yin rán mi, wọ́n fìyà jẹ yín, ẹ̀mọ́ tó wà nínú ẹ̀mọ́ mineral resources tẹ́ nílẹ̀ Yorùbá ni, mi ò sọ ti Nàìjíríà báyìí, ẹ̀mọ́ mineral resources tẹ́ nílẹ̀ Yorùbá ni, wọ́n fìyà jẹ yín, ẹ jáde ẹ dìde tán. Òun tó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ló máa parí ẹ̀. Chief Sunday Igboho Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Professor Banji Akíntóyè, àwọn ọlọ́bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọ̀dẹ̀ lọ́ máa parí ẹ̀, wọn ò ní fẹ́ lòmíì ṣe wọn. ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń bínú àwọn méjèèjì yẹn, orí burúkú ti dà ó ti wà lórí yín. Bẹ́ẹ̀ ni ẹni mi kùkùté ara ẹ̀ ló mì, ẹni mi kùkùté lọ́kọ́ kó sí mi lójú, ẹ má bínú. ẹni mi kùkùté ara ẹ̀ ló mì, wọ́n máa kó wa délẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ ni ẹ kàn ń bínú ni nígbà tí Jésù wà láyé náà, nígbà tí Jésù wà láyé, ṣé bí gbogbo èèyàn kan ló nífẹ̀ẹ́ Jésù nígbà tó wà láyé? Ìgbà tí Jésù wà láyé gbogbo èèyàn kan ló nífẹ̀ẹ́ Jésù náà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tóun náà wà láyé gbogbo èèyàn kan ló nífẹ̀ẹ́. Ṣé bí wọ́n ti lọ tán káwọn èèyàn tó máa wò wípé wọ́n tó ṣẹ̀ṣẹ̀ máa pariwo wọn pé Jésù, Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó ṣẹ̀ṣẹ̀ máa pa. Ṣé Sunday Igboho òde wá ní kú tán kẹ tó mọ yìí ẹ̀? Ojú ayé ẹ̀ báyìí náà lẹ máa mọ yìí ẹ̀ pé ẹni yìí dẹ̀ ṣe ẹ ti mọ̀ náà ó pọ̀ ìpínlẹ̀ orí burúkú ara yẹn stubborn ni. Ṣé ẹ̀ sì máa mọ̀ báyìí ní ìsìn ni? Tí ò bá ṣe pé bí òun tó láyìn lójú pé ẹ dìde tó lọ bá yín halẹ̀ máwọn Fúlàní, wọ́n ti pa á fọmọ Yorùbá run tán. Orúkọ ẹnìkan làwọn Fúlàní yẹn lè gbọ́ tẹ́rù máa bà wọ́n. Kò sí èyí tó tún tó bẹ́ẹ̀ nínú àwọn gbogbo tó ń sọ pé àwọn jagunjagun ilẹ̀ Yorùbá, àwọn janujanu. Kò sí èyí tó tó bẹ́ẹ̀. Ṣé Ìbà Gani Adams ni ọba sẹ́yìn ní ìsìn pé
èmi ò bú yín o Ìbà Gani Adams lóògùn ojo mi ìfẹ́ pé ológun ọ̀fẹ́ o ìbáyé jà o bàbá mi ní irọ́ jákè bàbá mi ní mo kàn ń sọ̀rọ̀ ni o mi ì pè yín lógun ojo o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ mo kàn ń sọ̀rọ̀ ni mi ì bú yín o ṣé Ìbà Gani Adams ni ló máa sọ pé ó yá ẹdìdẹ kìíní kan ṣe kìíní kan kọ́ máa pé àwọn Fúlàní kan máa wò pé ta ló ń sọ̀rọ̀ yìí mọ̀ pé tíyàn bá tiẹ̀ mí ní búburú Ìbà Gani Adams ò ní agbára wọ́n nágbára ṣùgbọ́n tíyàn bá nágbára èèyàn tún ní ìdí àyà náà mọ̀ nǹkan táyà níní ṣe ni àyà níní tíyàn náyà ọlọ́run rẹ àyà níní jògùn lọ bẹ́ẹ̀ ni mí ní wọn nágbára wọn nágbára tíyàn náyà níní àyà níní ibi tó bá débẹ̀ kó halẹ̀ kó so orúkọ Ìbà Gani Adams ò lè halẹ̀ máwọn Fúlàní yẹn kàn máa wò pé ta ló ń sọ̀rọ̀ ni ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣe Sunday Igboho ni lọ́wọ́ yìí o bí ẹlòmíín náà lè wà ó fẹ́ pé ara pátá sọ nìyẹn wọn ò ní ìgboyà wọn ò ní àyà ní orúkọ wọn àwọn ìmọ̀yà lágbára nílẹ̀ Yorùbá so ṣe Sunday Igboho yìí náà ni kò kọ́ dandan kí o bá yé nífẹ̀ẹ́ èèyàn olórin kan ni tí 80% ẹ̀dá bá ti ìmúrin kan tí kinní kan ẹ̀dá 80% ẹ̀dá bá ti nífẹ̀ẹ́ mi. ọ̀nà máa dá sótò ọjọ́ ìgbẹ́gbẹ́. hello hello ẹ kálẹ́ o ẹ kálẹ́ brọ́dà mi o ẹ fẹ́ bá mi dá sótò. ẹ kálẹ́ gbọ́dọ̀ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan-an à ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín àmì ẹ ṣé àmì ẹ ṣé brọ́dà mi ẹ ṣé gan-an ẹ ṣé thank you. wọ́n ní wọn kì í sọ fọmọdé kó má tẹ̀tẹ̀ tó bá ti lè dáná gbogbo tó bá ti jọ rálì Nàìjíríà gọọmẹ̀ntì gbogbo àwọn tó bá wù yín ní kẹlẹ kó jáde àwa náà dóde yìí lágbára lọ àwa ní àwa tẹ ẹ so mọ́lẹ̀ tẹ ẹ fún lóúnjẹ ẹ wá mọ̀ wípé ajá àdìgbò lùkì ni wá tẹ ẹ dì mọ́lẹ̀ tẹ ẹ fún lóúnjẹ àwa náà la máa ṣe fún pa yín èèyàn mọ̀ wọ́n rí wọ́n ní orúkọ tá a sọ mẹ́ni inú ẹni ní gbé gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá mi lè pè ní Nàìjíríà torí pé Nàìjíríà ọkàn wa Yorùbá gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá ẹ lọ múra lẹ̀ fáwọn àwọn ọmọ Yorùbá tẹ́ ń fìyà jẹ ẹ lọ múra lẹ̀ fún wa ó gba ara tó bá wù yín ní kẹdá tó bá dé jọ rálì ẹ bá wa náà bẹ̀ lákọ bí ìbọn lágbára Ọlọ́run wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ máa jẹ ìyà lọ́wọ́ àwa tẹ̀sí ìyà jẹ àwa gángan máa fi yá yín a máa fi jẹ yín gbà táwọn gbà tó ó kù díẹ̀ ni ṣẹlẹ̀ ya wèrè ni ṣẹlẹ̀ ya olórí burúkú àwítán olórí burúkú Ṣèyí Tinubu ọlọ ń pín oúnjẹ fún wọn nílẹ̀ Haúsá àwọn ará rẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá nígbà yìí kò pín oúnjẹ fún wọn o àwọn Haúsá ló ń pín oúnjẹ fún àwọn Haúsá ló ń pín oúnjẹ fún àwọn tó ń pa ìran Tinubu kí irú Ṣèyí Tinubu máa lọ bá Gúnmi kérù Ṣèyí Tinubu kọ́ máa lọ bá Gúnmi senitini irú kíní pàdé asínú àti kíní pàdé ọlọ́jà ajá àtẹkùn kí ló fa ìpàdé ajá àtẹkùn Gúnmi Ṣèyí Tinubu lọ bá Gúnmi tó ní kán máa pa ìran rẹ̀ kán máa jíran rẹ̀ gbé ọlọ́ba àbí the same Gúnmi olórí burúkú ìkọlọ lọ sí gbọ̀ngàn kọlọ lọ sí Ìgbòho nílùú bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho sá tó lọ síbẹ̀ tó lọ ń ṣe fídíò so ó ti wá fojú hàn yìí pé ìwọ Ṣèyí Tinubu pẹ̀lú bàbá ẹ Tinubu olójúyọbọ yẹn pẹ̀lú wà àti Ṣadé gbogbo yín pátápátá ẹ̀yin lẹ bàbá ti lọ bọ́ sí lérò Sunday Igboho kò ní dá fún bàbá yín kò ní dá fún gbogbo yín pátápátá ẹ̀yin sóríire èpè ló máa padà pa gbogbo yín dásùn pé bẹ́ẹ̀ ti bí àwọn ọmọ Yorùbá tẹ̀ ń pa wọ́n tí àwọn Fúlàní ń gbé wọn tán pa wọ́n ẹ̀yin náà mọ̀ ń pa ẹ̀ kò ní yẹ gbogbo yín ọjọ́ ń bọ̀ lọ́lúwa wí ó kù díẹ̀ fún yín ni ìmí àfìlúlẹ̀ asákòólù kò ní lè wọlé ìmọ̀ láàrin 10 years ó kù díẹ̀ sẹ́lẹ̀ burúkú ni yín ni omi gan ní nílẹ̀ Yorùbá níbi tẹ́ ń bá bọ̀ ẹ̀ nílé délẹ̀ yìí ẹ̀ nílé wọlé Yorùbá mọ́ níbi tẹ́ ń bá bọ̀ yìí tẹ́ bá kó olù pátápátá ilé Yorùbá ẹ̀ nílé wọlé mọ́ bọ̀ bá tún táìmù sẹ́lẹ̀ burúkú ni ẹ̀yẹ́ má fi àjà àwọn èèyàn lẹ́fẹ̀ẹ́ rò bẹ́ẹ̀ àwọn èèyàn tẹ́ fi àjẹ yẹn wọ́n jẹ́ ẹranko
ó dìgbà náà nà ọjọ́ ń bọ̀ lábàá yín sún ọjọ́ ìyá yín síwájú ni ẹ̀yin wèrè gbogbo bàbá ń fà bá ń wọ́n sin ọmọ tán lẹ́kọ̀ọ́ wọ́n sin bàbá tán lẹ́kọ̀ọ́ ó tún ní ká wá sin ọmọ ó tún ní ká wá sin ọmọ oníkàmọ ẹ wá jẹ gómìnà Lagos State kò ní dáa fún yín sẹ́yìn nìkan náà dálé ayé fún yín ọmọ ìyá tó gbé ẹ lórí ẹ tó gbé ẹ lórí àkìtàn ìyẹn Bọ́lá kí ló pè ìyálọ́jà àbíbálọ́jà jì tó gbé ẹ tó jí ìwọ Tinubu mọ bá rí o tó gbé ẹ tó rí ẹ tó jí ẹ pé tó sọ ẹ di ìpinnu pé àwọn ìyá yẹn náà ẹrú òun ẹrú náà ṣe láyé ìgbà yẹn àwọn ọmọ lẹ́yìn ìyá tó jẹ́ Tinubu ni ìyá obìnrin ní jẹ́ Tinubu ìyá yẹn ọmọ Abẹ́òkúta ni àbígámọ́gàjì àbígbátùmọ́gàjì yẹn àwọn ọmọ lẹ́yìn àwọn ìyá tó ń jẹ́ Tinubu ẹ̀ làwọn ìyá yẹn Tinubu òmíràn kò ní bàbá kò ní ilé kò ní ẹbí kò ní kankan wọ́n rí ni wọ́n gbé lórí ẹbí ìgbà tó ń gbé yẹn lórí àkìtàn tó lọ Tinubu. fẹ́ẹ̀kì ni gbogbo ìgbésí ayé kò níran kò ní kankan kò lórísun kò níbi tó ti wá àwọn Ọ̀ṣun state tó ń parọ́ mọ́ gan-an kò sẹ́ni tó mọ ilé fámílì àti wọn ní Ọ̀ṣun state. ẹ wá ní kírù yẹn kó pìtì ọmọ Yorùbá kan nígbà tí kò lẹ́bí náà. àwọn àtọ̀rìn wá ọwádé fọwọ́ lálẹ́ fẹ́ everybody olórí burúkú gbogbo ìyá tó yí tó rí ẹ tó gbé lórí àkìtàn ó mú yẹn ọsọ di ìyá lọ́jà ìyẹn kú tán ó tún mú ọmọ rẹ ọmọ bíbí náà sábẹ ó tún sọ di ìyá lọ́jà sẹ́yìn yín nìkan náà dá Èkó fún ni àbí ìran yín nìkan náà dá Nàìjíríà fún ọmọ ìwọ ṣe gómìnà tán ó tún ní kọ́ ọmọ jẹ náà wá ṣe gómìnà ní Lagos kò ní ta fún bàbá yín tó lórí burúkú ni wọ́n ni. èpè ló máa pa ogbó wọn gómi tó ń pa gúgúrú tó ń pa gúgú nílẹ̀ Yorùbá tọ́yẹ́ pé tú rẹ̀ làwọn Fúlàní fi pa ogun àwọn tó ń pa yẹn olórí burúkú Ṣèyí Tinubu ó lọ máa ṣe mítìnì kí ní ìpàdé ọlọ́jà àtàsíwí Buhari tó kọ́ àwọn Fúlàní wọlé Yorùbá wá ní ọ̀fíìfì ẹ̀jájá àwọn náà tó ń lọ báyìí náà ṣe mítìnì dásìkò ilẹ̀ ń pa wá nílẹ̀ Yorùbá náà ẹ̀yin ọba yìí àtẹ̀yin olóògbé olóṣèlú ẹ̀yin lẹ́ ń pa wá nílẹ̀ Yorùbá àwọn bá bẹ́ẹ̀ bí dáa kó jáde síta pé òun ò ní màlúù lọ́dọ̀ Fúlàní kó wá díkìlà rẹ̀ pé òun ò ní màlúù lọ́dọ̀ Fúlàní tó fi ń tẹ̀ tẹ́ ká bọ́ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ ogun Fúlàní nílẹ̀ Yorùbá nìyẹn àbí baálẹ̀ tó bá bí dáa kó díkìlà rẹ̀ pé òun ò ní màlúù lọ́dọ̀ Fúlàní àwọn olóògbé gbogbo àwọn táyé wọn ní nítumọ̀ ẹ máa sunkún lọ́jọ́ alẹ́ yín ni lágbára lọ ẹ máa sunkún ọjọ́ alẹ́ yẹn máa fi sunkún ni ẹ̀yin olóṣèlú gbogbo ẹ̀yin olóṣèlú tẹ̀lé àjẹ àwọn ọmọ Yorùbá ẹkún lẹ máa sun gbẹ̀yìn ayé yìí ìníyẹ gbogbo yín ọjọ́ bọ̀ lọ́lúwa wí àwa náà ń wò yín à ń wò yín ràn ẹ máa sùn lọ́jọ́ kan báyìí ẹ máa jí inú àdánwò lẹ máa bọ́ sí gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ilẹ̀ Yorùbá tẹ̀ fi àjẹ ọmọ Yorùbá ẹ máa sùn báyìí ẹ máa jí láàárọ̀ ọjọ́ kejì inú àdánwò lẹ máa bọ́ sí lágbára lọ ẹni sóríire ìyá mi ẹ máa kọ̀ nínú fúgàmù. ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi ẹ ṣé gan thank you so much àmì ẹ ṣé gan. ṣe rí ẹni bá ń bínú Chief Sunday Igboho ó ń bínú ara ẹ̀ ní Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ àkàndá èèyàn ni Chief Sunday Igboho Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ rán wọn sí ìran Yorùbá ni ẹni mi kùkùté ara ẹ̀ ló mì ẹ̀yin olórí burúkú ìjọba yìí àkàndá èèyàn ni ẹ̀yin tí ẹ wo mo rí nínú pépà kan wọ́n pe má yẹn ní Sunday Jackson àgbẹ̀ lòun náà wọ́n sọ pé àwọn Fúlàní lọ sínú inú oko ẹ̀ Fúlàní yẹn ó ṣàgùn ogun níbọn ogun ní ọ̀bẹ bóun náà ṣe wò pé ó dàbí pé bóyá ó nàjẹsára ṣábì nǹkan bóun náà ṣe wò pé òun náà bá gba ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀ṣà bóun náà ṣe gún Fúlàní bá kú wọ́n bá lọ sílé ẹjọ́ Ọlọ́run ọba o ẹ̀yin rán mi ẹ gbọ́dọ̀ dìde ni o ẹ gbọ́dọ̀ dìde fún rálì yìí ni o kẹ́ gbára yín sílẹ̀ o Ọlọ́run kì í ṣe rálì lásán o òun náà bá gún Fúlàní yẹn padà Fúlàní bá kú wọ́n bá lọ dájọ́ wọ́n wá sọ pé kó lọ yẹgi fún un ìyẹn wá sọ pé òun dìfẹ́ǹdì ara òun ni nàá wípé kó má pa òun lọ́kọ́ ń gún òun dẹ̀ wò pé ṣé òun máa wò bẹ́ẹ̀ yẹn ni pé kó wá pa òun kóun wá kú òun náà dẹ̀ gba ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ òun fi gún un
wọ́n ní adájọ́ sọ pé irọ́ pé kò yẹ kó gun pé yẹ kó sá lọ ni wọ́n bá ní kó lọ yẹgi fún un ẹ rí wípé wọ́n ń ṣìtà àwọn ọmọ Yorùbá ẹ rí pé wọ́n ń ṣìtà àwọn ọmọ Yorùbá wọ́n useless wa Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ the best thing ni pé ká gbára wa sílẹ̀ o ká gbára wa sílẹ̀ ẹ jẹ́ ká ṣe rálì yìí ò ń ṣe ẹ wo Fúlàní ṣẹ́rí nìsín èmi ò ẹ má jẹ ẹ kì í mi ìfẹ́ ṣe pé ṣẹ́rí anybody tó bá ti tí Fúlàní tó bá ti jẹ oko ẹ̀ tàbí pé tí Fúlàní bá ti ṣe nǹkan kan fún wọn tó bá gbé sórí orí íńtánẹ́ẹ̀tì pé àwọn Fúlàní ni wọ́n ti ṣe kinní kan mo wo fídíò kan táwọn Fúlàní kan ó wà ń bí báyìí náà ẹ jẹ́ kí n mú jáde táwọn Fúlàní òun leléyìí táwọn Fúlàní tó lọ ń jẹ oko no wọn jẹ oko eléyìí. ẹ káàkó gbogbo ilé o ẹ káàkó gbogbo ilé o nínú community wa ń bí ìlọ́kù ọ̀tà ìtàlódù close tọ́lá ti rí àwọn àbòkí méjì kan tó ti wá wọnú ilé onílé lọ́kọ̀ọ̀kan ó dẹ̀ ní ẹ́díkàdì ìdánimọ̀ lọ́wọ́ ẹ́díkàdì ìdánimọ̀ ló wà lọ́wọ́ àwọn méjèèjì yìí owó yà wá lẹ́nu nínú oṣù Ramadan yìí o ẹgbẹ́ àbòkí lè wà gbé fáànù ẹgbẹ́ ìmú fáànù yẹn bó ṣe ká fáànù yìí kù nínú ilé onílé wọ́n lè jà wọ́n lè gbé gáàsì wọn wọ́n kó gbogbo fúyẹ́ ní gàṣẹ ìyàwó ẹ̀ wọ́n kó so fún wọn lélẹ́yìí ojú wọn lélẹ́yìí o àgbéyàtì mi ọdún tún gbà wẹ̀ ọgbà lónìí tó ń jalè ọgbà ẹgbà wà ní ọmọ Nàìjíríà o ádìkàdì tó mú dání ìfò kò fún ọlọ́kọ̀ọ́balẹ̀ gbé ọlẹ̀ ní ìfọkànbalẹ̀ ní orí wọn. ṣé ẹ̀rí pọ́dẹ̀ làwọn ọmọ Yorùbá ọ̀dẹ níwọ̀n ṣé wọ́n ní ìdí gbogbo eléyìí láti máa fi wọ̀n gbàtọ́ tí fojú wọn ní ìsìn kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wọn mọ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan ṣáwọn Fúlàní ń fi ojú yín wọ̀n nípa àwọn fẹ́ pa ọmọ Yorùbá ni wọ́n ń fọ́ ọmọ òru là ń ṣèkà lọ fi ń ṣe wọ́n máa yabo wọn wọ́n máa yabo community wọ́n dẹ̀ máa pa wọ́n máa sá lọ wọn ò ní rí traces wọn ò ní rí wọn mú Fúlàní wo lẹ́rí tó ti rí mú ṣé yẹ kó máa fi wọn wọ̀n ẹrù ẹ̀yẹ ọmọ Nàìjíríà láti Ìkòròdú ni o wọ́n wọlé ni o wọ́n wá jí fóònù ni o wọ́n jí gbẹ́rì kílẹ̀ ń fi yẹn ṣe ẹ ní ìdí ẹ irú bẹ ṣe mú àwọn ọmọdé ìbáyìí ní ìsìn irú bẹ ṣe ìdájọ́ ọwọ́ lẹ máa ṣe fún wọn bẹ́ẹ̀ ni nígi ṣe ń gé lógó yẹgẹ kígi ẹgẹ múgún ogomigi bágátìgìrìngì àgàtìgì sìgì mẹgẹtìngì kígi ẹgẹ pòógó pọ̀ǹgọ̀ tẹgẹ bágátìgì pòógó pọ̀ǹgọ̀ kẹgẹ wágá gbégbé fúngún wọn gan mú ń gún kígi wọn gan mú ń gún lógójúgun yín ń gí tígi wọn bá wágá tìgì mú ń gún lógójúgun yín ń gí kẹgẹ wágá sìgì wọn gan sígi lẹ́ǹgẹ̀ kígi wọn gan màgá lọ́ngọ ẹ̀ǹgẹ̀ igi dágájọ́ gan ọgọ́ wọ́n gan lógún yẹgẹ kígi ẹgẹ ṣege fúngún wọn gan ṣé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ̀gbọ́n ni wọ́n àìtẹ́ṣe máa fojú wọn wọ̀n ìdájọ́ owó ló yẹ kẹ́ ṣe fún wọn bẹ́ẹ̀ ni next time tẹ́ bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn bóyá wọ́n ṣe nǹkan kan fún yín ni àbí bóyá wọnú ilé yín ni àbí wọ́n wá fi màálù jẹ oko yín ni àbí wọ́n wá jí nǹkan nínú oko yín ni àbí ẹni Fúlàní tẹ́ bá ti mú ẹ má fi ojú wọn hàn mọ́ ẹgẹ pègè wọn ń gán kígi ẹkẹ múgún sígi mẹgẹtìngì àgàtìgì ogomigi bágátìgìrìngì kígi ẹgẹ pògó pọ̀ǹgọ̀ ẹgẹ pògó pọ̀ǹgọ̀ ẹpòpọ̀ ní oúnjẹ bẹ́ẹ̀ ẹgẹ pògó pọ̀ǹgọ̀ ẹpòpọ̀ ogomigi bágátìgìrìngì àgàtìgì sígi mẹgẹtìngì ẹgẹ po méjèèjì ẹgẹ pògó pọ̀ǹgọ̀ kígi ẹgẹ wágá figi rọgọ wọn ń gán àgàbígi kígi wọn gan mú ń gún nígi ògójúgún yìí ń gí báyìí ní ojú yìí báyìí kígi wọn gan mú ń gún nígi ògójúgún yìí ń gí bágá yìí ń gí tọgọ bá wágá tìgi mú ń gún tọgọ tìgi yó ń gó tọ́ ti yó dáadáa ẹ̀ǹgẹ ẹgẹ wágá figi wọn gan sígi lẹ́ǹgẹ̀ kígi wọn gan màgà lọ ń gan èdè Abẹ́òkúta mò ń sọ èdè ìlú mi ni mò ń sọ yẹn ó ti yá àwọn tó yé èdè ìlú mi ni mò ń sọ èdè Abẹ́òkúta ni ẹgbà rè wà bá wà ẹgbà méjì kì í jara wọn níyàn ààrẹ èkẹ bẹ́ẹ̀ ni ìdájọ́ tó yẹ kẹ́ ṣe fún wọn nìyẹn ẹni Fúlàní tẹ́ bá ti mú báyìí nísìnyí ìdájọ́ ní tẹ́ máa ṣe fún wọn nìyẹn bẹ́ẹ̀ ni
ẹ máa sọ pé wọ́n ń pa wá o, a ti mú Fúlàní o, a mú lọ sọ́dọ̀ ọlọ́pàá o. Ọlọ́pàá báwo ni? Ọlọ́pàá bí ni? Tẹ́ bá ṣe máa mú lọ sọ́dọ̀ ọlọ́pàá, bẹ́ẹ̀ ni tẹ́ bá ti ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe fún ẹ tán, wá fi sílẹ̀ fún ọlọ́pàá kó máa lọ. Kí ni ọmọ òru là ń ṣèkà, kò ní dá fún gbogbo pátápátá. Rubbish. So CSI àkàndá èèyàn ni, ẹni Ọlọ́run dá ni, Ọlọ́run dìdí ràn wá sílẹ̀ Yorùbá ni, Ọlọ́run dìdí ràn sáàárín wa ni. Bẹ́ẹ̀ ni ikú kankan ò ní pa, kò ní kú kankan bí kì í ṣe yíyè, kóun lè máa kó lè ròyìn Yorùbá nation yìí pé àwọn àjọgbá yìí àwọn làwọn là wá lójú tá fi gba Yorùbá nation yìí. CSI Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá dámì ẹ̀kọ̀ọ̀kan Fúlàní ẹ̀kọ̀ọ̀kan Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ̀ọ̀kan Buhari náà sọ̀nà Buhari ọlọ́run gbogbo bí ọ̀pá rèké. Ọwọ́ ayé, ọwọ́ oṣó, ọwọ́ àjẹ́, ọwọ́ mèrè, lẹ́bọ̀ lóògùn, alásàsì, amọ́niṣẹ́ni, afàìmọ́niṣẹ́ni, aṣẹ́nibánidárò, aláròkà, apá àwọn òníkà, kò ní kọ́ ọmọ ẹ̀, kò ní káyàwó ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni bá rokúrò máa jẹ́ tó nítọ̀hún ni. Bí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tó ń rokúrò Chief Sunday Igboho pẹ̀lú Professor Banji Akintoye pẹ̀lú àwọn ọmọ Yorùbá ikú máa jẹ́ ti tiwọn ni wọ́n máa ti kú ṣèfàjẹ́ ni. Wọ́n ní ṣoríire látòkèdókè àwọn olórí burúkú. Bẹ́ẹ̀ ni ẹ já gbọ́ voice note. Lórí ọ̀rọ̀ màmá wa tí mo gbọ́wọ́ lé, màmá ẹ kú làákàyè, yóò dára fún yín, ọ̀rọ̀ yóò dayọ̀, ẹ ra àánú gbà. Ìyà ò ní jẹ yín, kò ní jẹ ọmọ yín, kò ní jẹ ìran yín. Bí gbogbo ọ̀rọ̀ ẹ ṣe ń rí lọ́kàn tèmi náà nu bàbá Dálùtẹ̀ láti ìlú Mọdákẹ́kẹ́. Ṣé ẹ mọ àwọn olóṣèlú wa àti Tinubu àwọn ni wọ́n ń fi ìyà jẹ wá. Ṣé wọn ò rí pé wọ́n ń pa ọmọ ilẹ̀ Yorùbá ni? Gbogbo ìgbà tán múra pé bàbá fẹ́ fi túláàsì di ààrẹ tẹ́lẹ̀, ààrẹ ọ̀hún sì lè kọ̀ yẹ wọn kò fi ìtì wọn. Ààrẹ ìyà ló jẹ́ sí. Gbogbo ìgbà tí bàbá tí ń múra pé àfẹ́ jàre ńgbà náà. Kò yẹ wọn kò fi ìtì wọn. Tó bá ṣe wípé wọ́n jẹ́ Sunday Igboho ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ni, a lè gbúrò àwọn èèyàn burúkú yẹn lẹ̀ Yorùbá. Bàbá yóò dá. Ẹ̀wọ̀n gbogbo àwọn mẹ́ta pé kàn fa gbàgàgbàgà yẹn, àwọn olórí burúkú ayé ni onílara ni wọ́n. Téèyàn bá rẹ́ni tọ́lọ́ ń gbéga, tọ́lọ́ ń ṣàánú, kéèyàn ó sì rọwọ́ mọ́. Wàláhì bàbá yóò dá. Bàbá yìí ní ààrẹ òun ò yẹ wọn kò fi ìtì wọn. Ó fọdí ìṣe ni ó lè má fọdí ìṣe lónìí o. Mo mọ bàbá kan náà ní eré àgọ́ wa torí ìlara tí ò lè ṣe. Bàbá yẹn ń pèrè ní ọdẹ, ó kọ ẹ̀wù ní ìyìn lógo, kò sí ẹni tó bẹ̀rù ẹ̀. Mo fẹ́ sọ fún màmá bí wọ́n ṣe ń sorí burúkú ọ̀rọ̀ tá ń sọ gbogbo ẹ̀ tó. Tí àwọn Fúlàní bá bà wà lẹ́yìn tí wọ́n bá gbọ́ lónìí tí bàbá Tinubu bá free Sunday Igboho tó bá wọlé wá wàláhì kò lè díjọ́ kejì tí ń kẹrù wọn. Tá a bá ti rí ẹni tọ́lọ́ ń ṣàánú, kò ní ìdí pé ká máa dìtẹ̀ rẹ̀, kò ní ìdí ká máa sọ̀tẹ̀ rẹ̀. Ẹni tí Sunday Igboho ń ṣe, ẹni tó lè ṣe nílẹ̀ Yorùbá mi ò tí ì rí kejì rẹ̀, torí ọmọ tí Ọlọ́run ṣe lọ́mọ tó láyà, ẹni táwa mọ̀ dáadáa ni, torí wípé Mọdákẹ́kẹ́ ló gbé dàgbà, ìkànnú àgbàlagbà tó wà Mọdákẹ́kẹ́ lónìí sì lè ní. Ìlara làwọn èèyàn ń ṣe. Gbogbo àwọn èèyàn tẹ́ ń wò náà á mọ̀ pé Ọlọ́run ro lágbára, á mọ̀ pé Ọlọ́run orúkọ rẹ̀, Ọlọ́run gbé orúkọ rẹ̀ jáde, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbàlẹ̀ Yorùbá inú wọn ò dùn sí. Wọ́n ní gbogbo nǹkan sọ yẹn kọ́ ọgbọ́n àwa àgbàgbà sáà lè kó lójú ni. Àwọn ọmọ ẹ̀tàn wà nílé gan tí àwọn àgbààgbà lẹ́rù bọ́ọ̀dù ó ṣiṣẹ́, wọn ò lè kó ọmọ Sunday Igboho lójú náà, ọmọlẹ́yìn ẹ̀tàn wà nílé kó Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ orí burúkú tá ń sọ ìlara ni. Èmi ò sì rí tó pé kéèyàn ọmọ sì lára. Bàbá kan bẹ tèmi ẹjọ́ rẹ̀ tẹ́lẹ̀, nígbà títí ń sọ̀rọ̀ Sunday Igboho sọkúsọ ni mo kọ̀ lọ́rẹ̀ sí. Olórí burúkú ni wọ́n. Àtijọ́ sọ̀rọ̀ tó 50 years. Nígbà tó ti ń sọ̀rọ̀ Sunday Igboho sọkúsọ, mo sì mọ̀ pé lára ni. Ó ń dúró pò bíi pé kan ó fi so lórí ọdẹ kan ní nǹkan kankan, kò sì nígboyà, kò lágbára, ó kọ ẹ̀ ò ní bẹ̀rù. Ẹ̀yẹ́ máa wò tí mo tó repeat lẹ́ẹ̀kan sí, tí wọ́n bá release Sunday Igboho lónìí pé kó máa bọ̀ nílẹ̀ Yorùbá, kó máa lọ ìlú èbó ẹ̀, kó máa lọ, kó máa bọ̀, kó máa lọ, kó máa bọ̀. A lè gbúrò wọn kìíní burúkú yẹn mọ́. Iná ṣe ń bẹ bàbá Tinubu pé kó bá mọ̀, òótọ́ wọn ọba mọ̀, máa gbẹ́sẹ̀ lákàtì ẹ̀, wọ́n gbèsè gbogbo ẹ̀. Ṣé o sọ́kẹ̀tì ẹ̀ dá bẹ́ẹ̀? Àwa pé Yorùbá lọ́wọ́ àbẹ́, Yorùbá lọ́wọ́ àbẹ́. Àwọn èèyàn yẹn àpò ara wọn náà dùn àti ọmọ wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá rárá. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹrẹ bẹ́ẹ̀ kẹrẹ bẹ́ẹ̀ tán fi gba ilẹ̀. Haúsá ò ní kó kankan. Gómìnà 9 bẹ́ẹ̀ ni Haúsá, Fúlàní gbogbo wọn. Bá ṣe fẹ̀sẹ̀ tàn wọ́n jẹ ní, bá ṣe fẹ̀sẹ̀ tàn wọ́n jẹ inú tán fi bá tiwọn jẹ́. Máa ṣe ìtànjẹ kúnú ẹ̀sìn, àmì pásítọ̀, ṣùgbọ́n tán jẹ́ kúnú ẹ̀sìn, pàápàá irú ẹ̀sìn táwọn àjèjì ń gbé wá yẹn. Ẹ máa wò ní ìsìn.
ẹ wo iye aṣọ fi ọ̀tá tó máa kó gba rọ́ńsọ̀mù at 50 million. Ibo yàtọ̀ fún pé ti Sunday Igboho bọ́lọ̀ ń ṣerú lágbára ọlọ́run lágbára mo ọmọ kan ṣoṣo ní Mọdákẹ́ ti wá mo fọkọ̀ bò láṣìírí tí wọ́n bá sí ilẹ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí ní jẹ́ Boko Haram ń bọ̀ jẹ́ pé kò síbọn tọ́ra báyìí pọ́ǹbù ríran ṣùgbọ́n gbogbo àyẹn náà ń bẹ̀rù kọ́ ọmọ sí àwọn ọmọ ṣe Sunday Igboho àwọn bàbá ẹ̀ náà sì ni Sunday Igboho tí wọ́n déédéé lé kò lè iṣẹ́ Buhari ló lé o àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá náà lé Sunday Igboho lé àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ní tá a fẹ́ dépò dandan ó sì mọ̀ pé àtúbọ̀tán gbogbo àwọn tá ń fi ìrìnàjò àjẹrán Yorùbá àtúbọ̀tán wọn ò ní dá bá bá dá fún aláàárọ̀ kò ní dá fún alálẹ́ wọn ò rí ìbínú Ọlọ́run gbogbo kò tá ń fi túláàsì dé yẹn lórúkọ Jésù ìyà ni ó jákè lórí ipò yẹn ẹ ṣe màmá ọ̀rọ̀ lẹ́sọ ó kẹ̀tì ẹ̀ ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi gbalẹ̀ Haúsá gbogbo ọba alẹ̀ gbogbo àwọn tá ń jọba nílẹ̀ Haúsá Fúlàní ni tó jẹ́ olórí Sultan Fúlàní ni Haúsá wọn ti jẹ́ tẹ́ Haúsá kan wà ní ọ̀dọ̀ wa ní eré àfẹ̀mí wọ́n sọ fún wa pé àwọn ò lè lọ sílé pé torí hàn Fúlàní ọ̀pá wọn ṣé báwọn bàbá àgbà ya yẹn ṣe fẹ́ kọ̀rọ̀ tí a náà dà nìyẹn tí Sunday Igboho bá ṣe sọ̀rọ̀ wọn á máa bú wọn á máa sọ wípé ó ní àgbà fún táwọn àgbà wọn òun Yorùbá wọn ò tó ìfẹ́ kí làwọn ọba wa gan ṣe lérí pọ́npá wájojúmọ́ níta ìwé kò sí rọ́ọ̀bẹ̀ ṣé wọ́ọ̀dẹ ní kàn yín àbí kí bàbá ẹ̀ bí kẹ̀tì ẹ̀ ṣe lábẹ́nú kọ́ ọmọpá rẹ̀ ní ṣèbá kó tú àwa sílẹ̀ kó tú a sílẹ̀ Fúlàní ọmọ pàgbára ń bẹ ńlẹ̀ Yorùbá kó tú yàn sílẹ̀ ṣùgbọ́n bẹ̀rù ń tá ṣe fún Sunday Igboho ń bá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù tí ìbá ṣe pé Sunday Igboho jẹ́ àkàdé lẹ́dùnmáà kò yẹ kó dá sọ́dọ̀ ọlẹ̀ Yorùbá mọ́ ìwé mi mọ̀ pé àbọ̀ Ọlọ́run ọ̀dàjú lórí nǹkan oníṣẹ́ èmi sáàmọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tí devolution wáyé ńlẹ̀ Nàìjíríà ó ti dé ká kó ọmọ bá tiẹ̀ lọ láìláì àlè wà níkan náà kí ìrọ̀rùn wà tó bá ṣe pé wọ́n jẹ́ apẹ́ ní ìsìn ni èmi ò rí agbègbè bí ẹnì kọ̀ọ̀kan wà ẹni tí ó pẹ̀ Fúlàní kàtàkó wà ní ogbó kan nígbà táwọn dáàmì kàtọ́ ọ̀dẹ́ bá já lubẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù bójú ti ní pé Sunday nìkan ní o bẹ̀rù ní gbogbo Nàìjíríà gan orúkọ ẹnìkan náà kí ní olórí kúkú ń bẹ̀rù àdúrà àwọn ọgbà èmi sì mọ̀ pé àbí Ọlọ́run ó dàbí lórí rẹ̀ ìyà ò ní jẹ́ màmá wa ìyà ò ní jẹ́ yín náà gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọgbọ̀n ìyà ò ní jẹ́ ìgbà tá a bá rẹ́nìkan tó lúgọ sínú ogun ọ̀gàn yìí tó ṣe wípé láti máa gbọ́ ọ̀rọ̀ láti lọ́ọ́ máa sọ bá ṣe ń múra rè má ṣe ń ṣèrè onu Ọlọ́run àbáṣe rẹ́nìkan tó wà ní ọgbọ̀n ọ̀gàn yìí náà síbẹ̀sí tó ṣe pẹ́rú olóṣèlú ni ọkàn wọ́nà láti máa gba information ni tó bá dáa fún ọ láàárọ̀ kò ní dáa fún ọ lọ́jọ́ alẹ́ àlàáfíà Ọlọ́run lónìí máa yóò máa gbé fún tá èmi náà ni o bàbá dàlùtẹ̀ àlàáfíà ni o. Sherry, economically Nigeria has been destroyed. Security is zero ni. Kò sí nǹkan kan gidi kankan mọ́ ní Nàìjíríà lẹ́yìn wípé kóníkálùkù máa lọ lọ ẹ̀. The best thing ni pé kóníkálùkù máa lọ lọ ẹ̀. Ṣé wá rí àwọn tó ṣì ń pe wọ́n Nàìjíríà wọn ò gbádùn ní ọmọ tó ń ṣe wọ́n ni. Most of them àwọn náà ń wo pé ó sì máa kan tọ́ọ̀nù àwọn káwọn náà lè rí national cake yìí jẹ ni. But irọ́ ni ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ọgbógo jẹ́ ti Ọlọ́run ti bọ́ mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run. Yorùbá nation a máa gbà láìpẹ́ láì jìnnà insha Allah bí kúrò láti rẹ̀ a máa gba Yorùbá nation wa Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. In fact, this man, God bless you. Ṣé rí yẹn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n fail láti realize ni pé tí a bá ń sọ̀rọ̀ Jésù tá ń sọ̀rọ̀ Muhammad tá ń sọ̀rọ̀ Odùduwà tá ń sọ̀rọ̀ Aristodemus all those great people tá ń sọ̀rọ̀ Ṣàngó tá ń sọ̀rọ̀ Ògún tá ń sọ̀rọ̀ Ọya tá ń sọ̀rọ̀ all the great people. Nǹkan tí àwọn èèyàn wa tán fẹ́ láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time. Mo wádìí bọ̀bọ̀ ẹ̀ ni Sunday Igboho ẹ gbàgbé pé you are just looking at it pé èèyàn ni Sunday Igboho tọ́ọ̀gì ni àmọ́ kíní kan. Don't ever in your life. He is a messenger of God sent to Yoruba land for our race deliverance. Olólọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé in fact tí Sunday Igboho bá kú tọ́lọ́ bá parí mission iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá rán ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹgbàgbé bó ṣe lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán nígbà ilẹ̀ tó wá máa mọ how great that man is. How great kìíní yẹn ń bá fún àwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èyí
ọmọ gbogbo wọn máa kálẹ̀ ni bẹ́ẹ̀ni ṣẹ́ẹ̀dẹ̀ rí gbogbo àwọn tó ń bínú Sunday wo ni kìíní kan ìlara ni nígbà tó ọmọ Gani tó sọ́ńtà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán tó àwọn ẹlẹ́gẹ́jẹ́ káwọn jọjà do you need to fight Sunday Igboho má wọrí má bá Sunday Igboho ẹbó lágbára Sunday Igboho wo ni má wọrí lọ fèsì àwọn Fúlàní gbogbo ẹ̀yin tẹ́ ń kú Sunday Igboho Sunday Igboho ṣe kìíní kan ìwọ má wọrí ṣó ti gbọ́ àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ni ẹnu ní ó fẹnu jáwáyà mo gbà fún ẹ má wọrí sórí nǹkan tí Sunday Igboho ṣe yẹn ìwọ kan lọ ṣe one quarter mi ní kó ṣe gbogbo ẹ o ìdá kan nínú ìdá mẹ́rin ẹ go and try it kó wá mọ̀ pé Jésù kó wá mọ̀ pé Jésù ń ṣe Yorùbá ọmọ Júù ni you will know and that is the thing ẹni bíi tiẹ̀ lọ́lọ́run máa rán sí and God doesn't use Ọlọ́run ń lo àwọn God doesn't use the established the professors the knowledgeables Ọlọ́run máa ń lo things that are inferior things that are not worthy to confuse the people láti jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé òun ni Ọlọ́run alágbára Ọlọ́run ń lo àwọn èèyàn gàgàgàgà tẹ́ ẹ̀ máa gbójú Ọlọ́run ń lo àwọn Abíọ́dún àkànkàn Ọlọ́run ń lo àwọn yẹn Ọlọ́run ń lo àwọn Ọbásanjọ́ àwọn èèyàn bíi Sunday Igboho tẹ́ máa wò pé àbọ̀bọ̀ ẹ̀ mọ̀ mọ́ náà ṣé òun ṣọmọ kápẹ́ńtà ni àgbẹ̀dẹ ló ń ṣe náà ẹ̀ tó máa ń tọ́kadà ṣe agbèrò nítorí máa mọ̀ yìí pé he is a messenger of God sent to us. Mo fi Ọlọ́run bẹ̀ yín ṣẹlẹ̀ àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ o gbogbo àwa tá a jẹ́ nǹkan kan yìí ń pé tó bá jẹ́ nǹkan kan tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbáyà Sunday Igboho kò ní Ọlọ́run sì ràn wá o mo tún sọ irú èèyàn bíi tiẹ̀ they come in generations ó tọ́kàn mo sọ fún yín ẹ lọ ká Muhammed wèrè tó ń ṣe tí gbogbo àwọn mùsùlùmí tó ń ṣe Muhammed kí èké àtọ̀nà náà tó máa bá kìnìkan go and read the history go and read the history kò ṣe tó nǹkan tí Sunday Igboho ṣe ṣe rí nǹkan tí Ọlọ́run fi máa rán òjíṣẹ́ ni pé òjíṣẹ́ tí Ọlọ́run máa rán èèyàn sí ìran ni Jésù Kristi nìyẹn ogán dídì sọ ni wípé Ọlọ́run rán òun sí lost sheep of the house of Israel. Ó tọ́kàn mo tara ní èmi ò gbàgbọ́ lẹ́rọ nígbà ìwádìí ọ̀nà abala gbàgbọ́ kìnnìkan àtàché là ń ṣe àwọn ọmọ Israel lọ́lọ́run rán Jésù sí ẹ má jẹ́ àtàrà wa gbogbo àti all tribes and tongues àtàché gbogbo wa ṣe gbogbo àwọn pásítọ̀ Adébóyè yẹn Ọlọ́run rán wọn sí Yorùbá Ọlọ́run rán wọn sí ìran wa ẹ gbàgbé àwọn kan ṣe business tí wọ́n ní o àwọn shock nígbà tí Fúlàní ń pa èèyàn pásítọ̀ Adébóyè ò jáde báyìí kó sọ̀rọ̀ nígbà tí Israel àti Palestine tó bẹ̀rẹ̀ ogun wọn pásítọ̀ Adébóyè ṣe fídíò pé àwọn wà behind Israel àwọn máa pray fún Israel can you imagine ṣé sẹ́láìtì ni ṣáwọn ọmọ ẹ lè kó gbá ṣé tó kún bá wọlé Yorùbá sáwọn ọmọ Adébóyè wọn lè kó gbá kan lọ sí Israel ṣé máa fún wọn citizenship ṣé àti àtijọ́ kó gbé Israel náà ṣé lè fún ẹ ṣé ìfọ àṣẹ lè fún ẹ ní citizenship ní Israel ó lè dánmọ̀ ọdún wọn ó lè fẹ́ ọmọ ọdún wọn gan gbogbo àwọn wèrè tán láwọn Mùsùlùmí àwọn ń ṣe kìnnìkan nílẹ̀ Yorùbá ṣé wọ́n lè gbé Saudi ni tán bá gbé Saudi sàn lè fún wọn residency tán bá fún wọn residency sàn lè fún wọn citizenship ni ṣé wọ́n lè fẹ́ ọmọ wọn ni nínú gbogbo race ní àgbáyé kò ń ṣe ti ọ̀rọ̀ ẹni tí ò bá ṣe pé wọ́n bà ayé Yorùbá jẹ́ wọ́n bà ayé wa jẹ́ gbogbo ìwà burúkú tí Yorùbá ń wù lẹ́nìí we learnt it báyẹn kọ́ ni wá báyẹn kọ́ lọ náà ṣe dá wa à ń ṣèyàn burúkú nínú gbogbo race I live in America I have met with different race different people from America because America is a place tó jẹ́ pé kò sí ẹni tó ń wá lágbàáyé kò sí country wàá rí wàá we will have made whether the Chinese the Europeans the the Indians the African kò tiẹ̀ sí ní anywhere in the world America wọ́n ti meet wọn bí mo ṣe ń meet pẹ̀lú a lot of people wọ́n á realize pé Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀ jù àwọn Saudi wèrè àwọn Arab yẹn àwọn náà worst jù nínú gbogbo àgbà nínú gbogbo race tí mo ti rí o àwọn Arab àwọn Saudi kankan Arab yẹn àwọn náà worst jù in fact àwọn yẹn wọ́n tún worst they are wicked they are very worst irọ́ dẹ̀ ni most of in fact mo tiẹ̀ ti make up mind mi sí pé mi tiẹ̀ ní gbé ká mi lọ fún ẹni these Arab people láti ẹ̀ ti bá mi service ẹ̀ mọ́ almost like 4 times they will lie. I'm like, how you? Oh, Africa, hey, I like Africa. You see, oh God, I like Africa. No, I just wanna help you. Just fix it. Just $200. Irọ́ ni o, olórí burúkú ayàtọ̀ ni wọ́n. They are very wicked. Tẹ́ bá mọ bó ṣe máa
iṣẹ́ aláwa black gan they see us like animals like monkeys náà ṣe rí wa àwọn olórí burúkú wèrè kan á kóra wọn jọ kájí kìnìkan ọlọ́run ṣe kìnìkan sí sáájú Ìlọrin jìnnà sí iná ó súnmọ́ àlùjọ náà àwọn wèrè Ìlọrin súnmọ́ àlùjọ náà ẹ̀yin sì wà nínú ẹni wà nílẹ̀ Yorùbá nílọrin ẹ̀ẹ́dẹ̀gbẹ́kújẹ ẹ̀gbógun ekújẹ kẹ́ kọrí sálùjọ náà kẹ́ẹ̀dẹ̀dẹ̀ eléyìí tó kò nídìí kẹ́ máa gbé nílọrin tó súnmọ́ àlùjọ náà ẹ̀gbógun ekújẹ kẹ́ kọrí sálùjọ náà jẹ ẹ̀yin wèrè dédé olórí burúkú gbogbo a ní ká gba ilẹ̀ wa. See, let me tell you, forward this message wide and near. We must get that. Ṣé tí a bá gba ilẹ̀ wa? Oh my God, oh my God, oh my God. You don't understand. Ṣé gbogbo ẹ̀dá gbé Nàìjíríà yẹn? You don't understand what it means to be a citizen of a nation. Olórí burúkú àwọn wèrè, àwọn àgbà òṣì àgbà òfò náà ní kú síbi asọ́tà tí bí sátọ̀ ń wà tó jẹ́ pọ́ máa ráre lójú alẹ́ ni. À ń sọ gbà yẹn wọ́n ní Tinubu ni ọmọ wa ni. Ṣé ọmọ yín ti wá débẹ̀ sí yìí ṣé ó ti ṣẹ́ ní tìǹsìn? Tinubu tó jẹ́ fóun gangan ló ń tà wá. Ọmọ Tinubu ló ń ṣe mítìn pẹ̀lú Gumi. Adẹ̀ ń tanra wa àwọn bàbá wa ní. Ní bàbá kankan o. Èmi tuntun sọ́lé nìṣẹ́. Èmi mọ Tinubu ni náà fi ṣe pé kìíní ṣẹ́rí Tinubu tí àwọn Fúlàní bá pèlè ní pé òkè condition táwọn fi máa support ẹ̀ fún 2027 ni pé gbogbo àwọn tó ń support ẹ̀ kó lọ gé orí gbogbo wọn wá gbogbo ọba alẹ́ Yorùbá kó lọ gé orí gbogbo wọn wá. Tinubu á bèrè pé ìgbà wo náà need ẹ̀ and how soon do they need it for you to know. Gbogbo nǹkan tó ń ṣe yẹn okay just tell me kí ni development kan tí Tinubu ti mú wálẹ̀ Yorùbá láti ìgbà tó ti di president tẹ ló yàtọ̀ sí Ọbásanjọ́ olórí burúkú ìṣe ń wáṣà burúkú gbogbo ìjọba olórí burúkú gbogbo wọn. Kí ló ti ṣe gbogbo àwọn tí yóò fi ń joyè gbogbo àwọn ó fi ẹnìkan jẹ lórí immigration ó fẹ́ ni gbogbo àwọn tó fi ń jẹ post tó fi sí post is for his own personal selfish gain. It is not for the development of Yorùbá land. Tí Hausa bá jẹ president àbò jẹ minister wọ́n máa lọ tún ìlú wọn ṣe ni. Kí ni nǹkan tó ti ṣe olórí burúkú ẹ̀ olóhùn la títì láti Èkó olóhùn là lọ sí Kálàbà òun là lọ sí Kánò. Ṣé nǹkan tá a nídìí nìyẹn? Ọ̀nà Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ kò ṣeé rì ọ̀nà Abẹ́òkúta sí kìíní kò ṣeé rì kò ṣe gbogbo àwọn yẹn ó ń ṣe ọ̀nà látẹ̀kù. You know the funniest thing ẹ tún lọ wádìí ẹ tó wá tún gbé contract yẹn fún ọmọ ẹ àti Ṣàgúrì ló tún gbé contract $15 billion àbí $23 billion ọmọ ẹ ló tún gbé contract yẹn fún. Ẹ̀yin dẹ́ wò pé Tinubu ń ṣe gan àlópònú ló pọ̀ jù nù yín ṣé wọ́n ṣépè fún yín ni pé kẹ́yìn wá aṣẹ́rú láyé tí yín ṣé gbogbo alágbọ́dọ̀ máa káwọn sókè bàbá o ọmọ olódò dẹ bàbá nìyẹn bàbá nìyẹn síwájú nìyẹn ṣé wọ́n ṣépè fún yín ṣé orí yín burú ni ṣé wọ́n ní kẹ́yìn máa ṣe rere láyé ni wọ́n ní kẹ́yìn máa jẹ gómìnà wọ́n ní kẹ́yìn máa ṣe kìíní ni ẹ mọ̀ pé tá a bá ní ilẹ̀ wa tí ó ń kálukú bá ní ìlú ẹ̀ ọmọ Ilé Ifẹ̀ lèmi Ọọ̀ni of Ifẹ̀ tó ń ṣe rádaràdà bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe tòró náà mọ̀ ìpè tán bá gba ìlú gbogbo góòdì tó nìkan dá wà ó máa wá góòdì yẹn máa fi tún gbogbo ìlú ṣe they are just doing their own business. So tó bá ṣe wò pé lọ́ba ẹni tóye ẹni gómìnà ẹni kìíní kan ìkọ̀ọ̀kan náà máa pa gbogbo yín tán. Everybody must arise and say gbọ́dọ̀ tán bá ti pé rally everybody jáde. Ẹ jáde. Ìgbà ẹni ìlú wa tó lè dà. Ẹ máa wá sí ìlú òyìnbó ẹ máa sin òyìnbó òyìnbó á tún wá sí Nàìjíríà á tún wá di ọba lórí yín. Nígbà tí mo wà ní Nàìjíríà mo ní àwọn bọ́ìsì kan church mi ń gbà yẹn wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Chinese company CCECC mo kàn lọlé wọ́n jọ kan ní òyìnbó ẹ̀ bá pè ọ̀rọ̀ tí mo ń sọ báyọ̀ ọ̀rọ̀ 2004 àbí 2005 lórí ìlú ẹ̀ bá pè ẹ̀yìn mo lóyìnbó Chinese yẹn bá pè ọ ní yíṣà ṣé owó bá ṣe bá sọ pé yẹsọ bá ní pé masters làwọn máa ń pè àṣà 2005 àbí 2005 ni wọ́n sọ fún yìí o CCECC ìgbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ Fáṣọlá àbí Tinubu náà tó gbé ó ṣe gbé kọ́ńtàtì Badagry kìíní kan màtí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fún wọn gbà ẹ̀ ní ọdún 2006 ọ̀ṣọ́ ó bá ní masters ló máa ń pe àwọn Chinese ní Nàìjíríà máa ń rí wọn bí ọlọ́ọ̀ni àwọn Chinese tó jẹ́ pé mọ̀sọ̀dẹ̀ tó wà Nàìjíríà yẹn àwọn ẹlẹ́wọ̀n wọn náà kó wá kí wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà masters náà máa ń pè wọ́n tẹ́ bá rí bó ṣe máa ń respect Chinese ẹ bá rí Chinese tó ṣe máa treat wọn nílẹ̀ tiwọn àti India fẹ́ ṣe máa treat àwọn tó ń ṣiṣẹ́ ní factory ní Nàìjíríà yẹn ṣẹ́ńgbà tí mo dá Amẹ́ríkà mo tó mọ̀ pé Chinese ò dá mẹ́nìtì nígbà mo tẹ̀ ọkọ̀ wà ní school mo kọ́kọ́ wọ̀n pé Chinese ṣẹ́rí ńgbà tí oh my God tí mo wá dá Amẹ́ríkà ṣẹ́rí Chinese ẹ mọ̀ pé àwọn ó dà pé wọ́n ń dá wa mọ̀ black akátá yàtọ̀ sí kìíní wọn ti Chinese ò ti fẹ́ wà lára tẹ́ bá lọ sí sọ àwọn Chinese bẹ́ẹ̀ kan máa lọ
mo tí mo ti ṣe rí o kẹkàn mọ́mọ́ kẹkàn kọlù kẹkàn gbá kẹkàn kọlù olótú máa sọ fún mi pé I'm sorry wọ́n máa ṣe gẹ́gẹ́ wọ́n máa tójú bọ̀lẹ̀ ní wọn ní ìdè wòye lójú wọn máa lamẹ́ríkà bí ni o bọ̀ wọ́n á wá sí nàìjíríà wọn á dọ̀bà lé yín lọ́wọ́ arabu àwa á dọ̀bà lé yín lọ́wọ́ india àwa á dọ̀bà lé yín lọ́wọ́ wọn á ọ̀pẹ́sì yín nílé yín wọn á tún ọ̀pẹ́sì yín níta kí wọ́n á ní iyipẹ́ ẹjẹ́ ọmọ orílẹ̀-èdè kí ni mo tún bẹ̀rẹ̀ ni o what is the essence of you being a citizen of a country nílé níta. And that's how you have been disrespected all over the world because they know pé kò síbi tó fẹ́ sá padà wá tó máa náà fẹ́ dìpọ́tì èèyàn ní nàìjíríà ní Canada ọmọ Yorùbá wa tó fẹ́ dìpọ́tì wọn ó máa ní òun yà máa kú ní ilé tó fi máa dìpọ́tì wọn because kó máa níwèé Canada kó máa ṣiṣẹ́ warehouse kó máa gbá títì ó pé ó ṣoríire ó fi lọ́kàn balẹ̀ ju kó wá gbé Nàìjíríà kó wá gbé ilẹ̀ Yorùbá rẹ̀ lọ. How long are we going to continue like this? Àwọn bàbá yín wọ́n sin ẹrú olóṣèlú ẹ̀yin náà tún ti sin ọ̀rọ̀ olóṣèlú ṣé àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n tún ti sọ ọ̀rọ̀ olóṣèlú ṣé kọ́ ọmọ yín tún sìn wọ́n ni gbogbo àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ rí kò sí ọmọ wọn àtìyàwó wọn tí ò sí bí wọ́n ti ra léra ògbẹ fún wọn bí tí wàhálà bá ṣẹlẹ̀ gba lọ́la báyìí gbogbo wọn less available flight ni ẹ̀yin tẹ́ tẹ́ lólóṣèlú APC ni PDP ni àló lórí burúkú ló pọ̀ jù nù yín tí wọ́n bá ti pe rally let everybody come out we need to get back our land tí a bá gbalẹ̀ wa kò sí rere kankan tẹ́nì kankan máa ṣe o òótọ́ kan mo sọ fún yín and this make me to remember one rich man a máa ń pè ní Dende Fernandez very rich man ó lọ ráìláńdì kan síbi kan ó ní owó bíi wèrè ó ti kú báyìí ó ti lọ ṣe nípa nílẹ̀ Yorùbá ńgbà tó kú tán ìgbà míì wọn á fòkú mi ìránṣẹ́ náà ṣe á lọ sí síbi kan lè rọmọ lè rí kíní ẹwù gbogbo àwọn olówó Ìbàdàn ìyẹ̀kíní adé ọjọ́ àríṣekọ́lá kìnìkan ẹ lọ wò wọ́n tán bá ti kú báyìí the traces ends. Abiola bó ṣe lówó tó mo rántí gbà Abiola wá sọ́yọ́ that was around 92 or 91 tí mo rí lọ́yọ̀ mo ń gbọ́ mo wà lọ́yọ̀ nígbà Abiola wá this man oh my God it was a mi ìmọ̀ Abiola lè kú kí gbogbo ilé ẹ̀dẹ̀ ga ooru instantly kò ń ṣe pé táyà àwọn ọmọ ẹ̀ lówó yẹn díẹ̀ o ló wá ṣe kiri tẹ́ fi máa mọ̀ nìyẹn Bíbélì náà ti sọ ó ní olódodo máa ń fi ọrọ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ Abiola ọlá ẹ̀ ó kú lórí ẹ̀ nítorí pé olórí burúkú ni he is not a righteous man he is a wicked man but ẹ̀yin ò mọ̀ we never knew that time they were using us to make transactions. Mo wà nílùú òyìnbó yìí mo ti ṣiṣẹ́ ní company kan nílùú òyìnbó rí wọ́n dá company yẹn lẹ̀ ní 1891 wọ́n sì máa ń kọ́ sí established 1891 ẹjọ́ àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ọmọ bíi rapid generation àbí 7 generation ẹ̀ tó ní company yẹn ó wà ní school a tún wá mú wá company yẹn ó wá ṣe bí industrial training bẹ́ẹ̀ èmi gan mo ń fi some things wọ́n wá ṣe bí dẹ́ wọ́n sọ pé tó bá parí ibẹ̀ lónà tí máa ṣiṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá dá ká ní ilẹ̀ Yorùbá ni ká ní ìlú òyìnbó ni tí màmá ẹ tó bá jẹ́ pàmàlà ló ń tà tó bá bí ọmọ tọ́mọ ẹ bá lọ sí school náà á lọ train á lọ gbàdá tí ẹ bá ṣe ń tọ́jú bá ṣe ń ṣe àmàlà tí ẹ bá kú ọmọ yẹn á continue we are talking of multi-billion dollars company that's how they run life nǹkan tí ìlú fi máa ń continue nìyẹn we can never continue like this. Sunday lọ́lọ́run sí wa Sunday gbò èyí ẹ̀ bá bínú ẹ̀ wàhálà àtìlẹ́ ayé ti yín nìyẹn ẹ̀ bá ṣe òun ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn and it is high time with ṣẹ́rí ẹgbàá nípa àwọn ọba àwọn ẹ̀ tí wọ́n di àwọn ṣẹ́rí kò sí ẹni tó ní ẹrú olóko ẹrú tó máa ń fẹ́ kẹ́rú ẹ̀ lọ ẹgbàgbé pa àwọn ọba ẹgbàgbé pa àwọn gómìnà ẹgbàgbé pa tiwọn they have nothing for you ẹgbàgbé pa Tinubu ẹgbàgbé pa tiwọn èmi sọ fún yín sẹ́ẹ̀ tí Sultan of Sokoto bá pe Tinubu lé ní pé the only way for you to get 2027 support is that jẹ́ ká pa Ọọ̀ni jẹ́ ká pa gbogbo àwọn Afẹ́nifẹ́re jẹ́ ká pa gbogbo ó máa bí wọ́n ní pé ẹ̀ máa ń ṣẹlẹ̀ ìgbà wo lẹ fẹ́ ṣe next week ní àbí this week ẹ tètè yanjú ẹ má wọrí nítorí máa sọ fún wọn nìyẹn that's the kind of person he is. tí Tinubu bá rọ́nà láti pa bàbá Akíntóyè ni oh my God àti rán bàbá yẹn lóhun ti pẹ́ Ọlọ́run ló wà nípa tiwa we must not miss this opportunity. We can never continue like this. Adara fún wa ẹ ṣé. Ṣé ti gbọ́ Sunday Igboho lọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá